Kò sí ipò ẹ̀tọ́ rẹ̀, ìwọ ni ìmọ́lẹ̀ òpó adúláwọ̀. Ẹ ti bọ́ sójú ẹ̀. Omoboriowo Media, ìkànnì tó kún fọ́pọ́ pẹ̀lú òye. Omoboriowo Media, àròjinlẹ̀ ìkànnì. Omoboriowo Media tó ń ti gbáǹkọ́gbì ọ̀rọ̀ tó ń ta níjí. Omoboriowo Media fáwọn ètò àgbọ́fikọ́gbọ́n. Omoboriowo Media ètò ọrọ̀ ajé. Omoboriowo Media àṣà àti ìṣe Yorùbá pọ́npélé. Omoboriowo Media orin ilẹ̀ wa. Omoboriowo Media eré ìgbàlódé. Omoboriowo Media iṣẹ́ àgbẹ̀. Omoboriowo Media ètò ọ̀gbìn. Omoboriowo Media àti eré ayò. Omoboriowo Media bó ṣe lálẹ́. Omoboriowo Media bó jẹ́ lọ́sàn-án. Omoboriowo Media ìyálẹ̀ta tàbí nídàjí. Omoboriowo Media àti ọmọdé àti àgbà tó bá ti jòyè. Gbogbo oníṣẹ́ ọwọ́ àti akọ̀wé, ọmọ ẹ̀kọ́ṣẹ́ àti ọmọ ilé ìwé tó fẹ́ mọ tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáńlá ayé. Ẹ máa wo Omoboriowo Media. Omoboriowo Media ẹ máa wò, 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 ẹ máa wò Omoboriowo Media. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i tàbí tẹ́ ẹ bá ní nǹkan tẹ́ ẹ fẹ́ ká bá yín polówó, ẹ lè kàn sí wa látòrí +971 503 430 843 tàbí +234 803 438 5089. Omoboriowo Media, ìkànnì tó dúró tán fáṣeyọrí ọmọ Yorùbá pátápátá. Ó ní ọlá, ó náà ní ọba tí ọpẹ́ àti ìyìn wa tó tọ́ fún, ó náà ní ọba tí a máa fi ọpẹ́ àti ìyìn fún, torí pé ọba tó ní agbára tí ẹ̀dá kan tí kò ní agbára tó ní Ọlọ́run ọ̀hún. Lónìí a wà lórí ètò wa yorubaNationnow Media, ẹja ńlá wa ìwọ wa ẹja ńlá náà ni ó gbé lónìí èmi nìkan kọ́ náà ni mo wà ní orí ètò lónìí. Bàbá mi àròpọ̀rẹ́ àjọ ń bẹ lórí ètò lónìí ní Dr. Sabi àjọ wà ń bí lónìí náà ni Hajj Akunyara àjọ wà ń bí tí àjọ wà lọ́sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni bàbá wa Fatai Ògúnríbidó àjọ wà lórí ètò lónìí. Ibiyemi TV àjọ wà ń bí náà ni àti àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá àjọ wà ń bí olóòdì náà ni bàbá wa 1010 àjọ wà ń bí lónìí náà ní tájọ máa jọ ṣe tí ó máa dùn tí ó máa sìn. Lẹ́yìn náà òun náà ni Àkàlàmàgbò àjọ wà lórí ètò lónìí nígbà tí amójú ẹ̀rọ wa Yagboyaju tó jẹ́ kẹ́ máa rí wa kétékété. Bí bàbá àròpọ̀rẹ́ bá mi kí àwọn ará lé kó tó di wípé a máa gbé àlejò wa wọlé fún tọjọ́ ọ̀tọ̀. Bàbá àròpọ̀rẹ́ ẹgbà lọ́dọ̀ mi kí bá ń sọdọrin. Ẹ ṣeun bàbá mi ọmọ tó borí owó. Ṣé wọ́n ní ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀, ọ̀tọ̀ ní títọ́lù, ọ̀tọ̀ ní títọ̀lú, ọ̀tọ̀ ní títọ́lù. Àwa náà dẹ̀ ti kọ́ orí ọ̀fẹ́ Olódùmarè òun ni a fi ń ṣayé. Ẹ káàbọ̀ sórí ètò yìí yorubaNationnow Media là ń pè bí ibikíbi tẹ́ bá ti darapọ̀. Ẹ̀jẹ̀ ńlá ni wọ́n wá gbé lónìí, ògbóná gbòǹgbò tí ń dátọ́ lẹ́nu gbìn. Akékaka kọ́lọ́rọ̀ gbọ́, bọ́lọ́ba bá tiẹ̀ gbọ́ kí lọ́rọ̀ ó ṣe, òun náà la gbé wá. Ẹ wá kan fìdílé fìdílé nǹkan, ẹ fi nǹkan sẹ́gbẹ̀ẹ́ ara yín kẹ́ máa fi ẹnu. Àwọn kan ní kò tiẹ̀ gbọ́ Yorùbá, tá là ń porú ẹ̀, tá là ń sọ ń pa rẹ̀. Wọ́n jà yín sí tán. Ẹni tó fi ìgbà kan jẹ́ olùdíje fún ipò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà lábẹ́ àsíá AAC, àwọn náà ni ìwọ yorubaNationnow Media gbé wá lónìí. Yẹn ni wípé ibikíbi tó bá wà, tó bá bẹnu pálọ̀ tó ń bẹnu yàrá, ẹ wá fetí gbàlàyé ọ̀rọ̀. Ẹ̀yin lẹ sọ pé kò gbọ́ Yorùbá, èmi á máa wí pé irọ́ lẹ pa. Nítorí náà ńkọ́ kí ló fà á? Ẹnìkan tiẹ̀ ń pè mí pé kí ló fà á tọmọkùnrin fi láyà bíi kìnìún báyìí? Ó ti tún padà sórílẹ̀-èdè Nàìjíríà kẹ́ni bá ká, kí ló dé tí ò dó sí Amẹ́ríkà kí wọ́n máa jẹ gbádùn ayé rẹ̀? Nàìjíríà ti forí lọ́lẹ̀, Nàìjíríà ti fọ́ká síbẹ̀ kó máa ṣe tiẹ̀ wàdà. Ẹ̀yin lẹ béèrè yín lọ́wọ́ rẹ̀, èmi kọ́ ni wọ́n bá yín béèrè. Ẹ káàbọ̀ sórí ètò, ẹ pín wọ́n nílẹ̀ pín fàlejò, kò ní bàjẹ́ fún yín o. Bàbá Omoboriowo, ó yá ẹjẹ́ a máa bẹ́tò bọ̀. Tọ́ ẹ ṣeun gan ni. Yorùbá wọn ní adébíṣẹ́ mọ̀ ṣe àgbà ọ̀lẹ ni. Àlejò wa fún tòní tí àjọ máa jọ ṣètò tòní tí ẹja ńlá tí wọ́n wá gbé
ojú ni wọn ò kì í ṣe àmọ̀ fún olóko gẹ́gẹ́ bí bàbá àròpọ̀ rẹ̀ wọ́n ṣe sọ. wọ́n ní Ọmọyẹlé Sowore ẹ káàbọ̀ sí àárín wa lónìí sá. Mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ mú mi wá sórí ètò yín. Mo kí àwọn èèyàn wà nílé lóko lájò pé ó ṣeé ṣe fún ọjọ́ òní láti bá wọn sọ̀rọ̀. Àwọn tó sọ pé mi ò gbọ́ Yorùbá dáadáa wọn jẹ̀bi nítorí Yorùbá mi ò jágéré bí títí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ báyìí ń ṣe ni ẹ̀rù ń bà mí pé báwo ni mo ṣe máa dá yín lóhùn. Ìṣẹ̀lẹ̀ nu inú àmọ́ ìdí náà nìyẹn tí a ṣe ń fi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ ní gbogbo ìgbà kí a lè máa kọ́ ẹ̀kọ́ sí i, kí a lè máa mọ àṣà àti èdè wa àti ilẹ̀ wa bí a ṣe mọ̀ tẹ́lẹ̀. So mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ pè mí wá sórí ètò yín lónìí pé kí a lè wá sọ̀rọ̀ nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa àti ohun tí tó jọ mọ́ ìlọsíwájú àwọn èèyàn wa káàkiri àgbáyé. Torí tí ẹ bá ń sọ̀rọ̀ Yorùbá kò ń ṣe ilẹ̀ Yorùbá nìkan làwọn Yorùbá wá wà nísìnyí, àmọ́ tẹ bá tẹ lọ sí irú ìlú bí àwọn Brazil wọ́n ti wá sọ Yorùbá ti di kò ń ṣèdè nìkan ṣòun ṣàṣà kan, ó ti wá di religion lọ́dọ̀ wọn. It's the third most important religion ní Brazil. Ẹ bá dé Cuba àwọn Yorùbá ló kún bẹ́ẹ̀. Ẹ bá dé àárín àwọn èèyàn dúdú ní orílẹ̀-èdè Amẹ́ríkà náà wọ́n ti ń gba àṣà yẹn bí ẹni kóná jẹ ni. Ẹlòmíín wà tó jẹ́ pé wọ́n bí láti kékeré kò kọlà, nísìnyí wọ́n ti kọlà. Àwọn tó jẹ́ African Americans tí mo pàdé nígbà tí mo lọ sí Atlanta ó yà mí lẹ́nu pé ìlà yẹn tí ó wà lójú wọn gan ṣe ni ó wù mí kí èmi náà kọlà tó jù bẹ́ẹ̀ lọ, àmọ́ ìlà tó wà lójú èmi náà pọ̀ tó. So ní láì pàrọ̀gùn mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín, mo ní pé kí n wá tẹ̀lé yín láti sọ nǹkan tó ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa lọ́jọ́ òní náà ni láti ìlú Èkó. Mo wá padà wá sí Nàìjíríà ní nǹkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Gbàdá bá ń sọ̀rọ̀ lọ àwọn máa ṣe àlàyé ìdí tí mo ṣe padà wá. ẹ ṣé ẹ káàbọ̀ sáàrin wa. Yorùbá yìí náà dánmọ́nàmọ́ Yorùbá wọn ní kókó báyìí lẹ́gùn yán sòkùlàkùlì ẹ̀gùn àgbàdo. Bí ó ṣe wulẹ̀ kí èyí ó tẹ ìgbẹ́ mọ́lẹ̀ tó òun tọ̀ mọ́ tìrò wọn ní ìgbẹ́ ò léegun àmẹ́ni tó bá tẹ̀ yóò tìrò. Ẹ káàbọ̀ sáàrin wa wa Ọmọyẹlé Sowore. Ìbéèrè ní àkọ́kọ́ tí màá kọ́ bí ni wípé mo rí pé ẹ fẹ́ràn orílẹ̀-èdè Nàìjíríà dáadáa torí pé ẹni tó bá rí yín yóò rí wípé níbi tẹ́ ẹ ti ń bọ̀ àti àwọn wádìí tá a ṣe tí ẹ ò bá dá sí ọ̀rọ̀ kó lè dá lóde Nàìjíríà ohun tẹ́ ẹ jẹ àti tẹ́ ẹ máa jẹ àti táwọn ẹbí àtara yín yóò máa jẹ Olódùmarè ó ti pèsè fún yín. Ẹ̀yin lẹ jẹ́ kí wọ́n mọ̀ ìpè revolution wà. Látara revolution ran ọ̀dọ́ lọ́wọ́ láti ran ọ̀dọ́ yálà ní South, East, West, North láti rí pé ìgbésí ayé yí padà fún àwọn ọ̀dọ́ torí pé ọ̀dọ́ ni yín, torí pé ẹ ti kópa kan nígbà ayé àwọn Awó, nígbà ayé àwọn Bọ́lá, àwọn bàbá tẹ Abíọ́lá lẹ́sìn rí pé ó yẹ kí ẹ̀yin náà kẹ́ tẹ̀síwájú. Kí ló dé tẹ nífẹ̀ẹ́ ìlú yín tó bẹ́ẹ̀ tó fi jẹ́ wípé ẹ wò kó ṣe ẹ̀mí lélẹ̀ fún. ó ṣe ẹ̀mí ẹ̀kan ṣe ìfẹ́ ìlú yẹn nìkan ni mo nífẹ̀ẹ́ àwọn gbogbo ènìyàn káàkiri àgbáyé ni. Bí mo ṣe ń sọ fún yín lẹ́ẹ̀kan, ọ̀pọ̀lọpọ̀ yín tí ẹ̀ ń wò wá tẹ́ ń bọ̀ àtẹ̀yìn tẹ́ ń sọ̀rọ̀ ẹ ti travel káàkiri gbogbo àgbáyé. Ọ̀pọ̀lọpọ̀ yín náà bẹ́ẹ̀ ṣe ń sọ lẹ́ẹ̀kan pé ẹ ní láti máa sọ̀rọ̀ anybody tẹ́ bá wọlé jáde ìgbésí ayé yín ti tòrò tó yẹ yín, àmọ́ tí ìgbésí ayé wa bá tòrò tí àwọn èèyàn wa ò tòrò kí ni a wá sílẹ̀ ayé yìí fún? Ẹ̀bí wọ́n ní bí wọ́n ṣe bí ẹrú ni a ṣe bí ọmọ, àbí? Bẹ́ẹ̀ni. Àmọ́ tí a bá wà níbi tí àwa ti gbé dàgbà, ìyà jẹ wá kékeré, àwa dẹ̀ mọyì pé kíyàn máa jìyà. Àti tún lọ sí ìlú ọ̀rọ̀ bí Amẹ́ríkà, ọ̀pọ̀lọpọ̀ yín wà ní United Kingdom, ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn wà ní Australia, iná ṣàrí bí ìgbé ayé ṣe rí tí ẹ wá ń rí bí wọ́n ṣe fìyà jẹ àwọn èèyàn wa ń bíbà yìí. Tíyàn bá ní làákàyè tó dẹ̀ ní ẹni tí ó ní ọkàn àánú, ẹ wò pé kí la lè ṣe sí ọ̀rọ̀ yìí, pàápàá jùlọ pé ó ṣeé ṣe kí
kó jẹ́ lára àwọn ìlú tí ó máa dára jù ní orílẹ̀-èdè gbogbo àgbáyé. Àmọ́ ó sórílẹ̀-èdè yìí tí ò kì í ṣe ẹ̀yà kan ní o, gbogbo oríṣiríṣi ẹ̀yà náà ti wá tó ń fi àjà òní wa láṣẹ ní pé ká dìde, ká jẹ́ kó ṣe ṣe, ká jẹ́ kó ṣe dá fún àwọn aráàlú pé kán ní ìlọsíwájú, kán lè máa ríṣẹ́, kán lè máa jẹun, kán lè ní iná, kán lè ní ìlọsíwájú, kán lè ní ìwòsàn ní and nǹkan tó inspire àwa wà dẹ̀mọ́ nínú Niger Delta region tó ń bí wá lórí omi náà. So bẹ́ẹ̀ ni tó máa ń ṣe pé nǹkan tí àwọn ajá ṣe ń ṣe fún wa nígbà 1980 ni mo máa ń sọ gbogbo ìgbà ni mo wọ secondary school. Nígbà táwa wọ secondary school ní 1980 yẹn, èèyàn 150 ló jáde láti inú ìmínú wọn inú igbó ló ti jáde wá nígbà tó gbọ́ pé secondary school jáde sí ìlú wa. Before then, kí wọ́n tó gbé iléèwé gíga secondary wa sọ́dọ̀ wa, èèyàn 6 péré ló máa ń lọ nílùú wa láti lọ secondary school. Ìgbà yẹn ló máa ń ní tí ọwọ́ ò bá kan etí àbí èèyàn lè wọlé sí mẹ́lì 5 kí tó délé ìwé. Bẹ́ẹ̀ni, so ẹ wo bí àwọn ajẹnirun wọ́n ṣe sọ ìlú wa di, tán ṣe sọ ilé ọlá di àkóró. Kò sínú wa, mo mọ̀ pé ẹ̀ ń wò mí, ẹ̀ ń gbọ́ mi, tí ó ti jáde nílùú yìí Tinubu kì í bí wọ́n ṣe ṣe ìlú wa. Nígbà tí mo ń bọ̀ l'Amẹ́ríkà, kò sẹ́ni tó dá mi dúró ní airport. Abáṣà ti fi fóònù báyìí la fi ń wọlé sórí plane, pam ẹ ti wọlé, akàn wo passport. In fact, ọ̀pọ̀lọpọ̀ wa gan ti send passport láti ilé ká tó dé airport, wọ́n ti ní gbogbo ẹ̀. Ìgbà tí mo dé Èkó, dẹ́sìkì tí wọ́n fi ń ṣe ní exam ní 1980 ni àwọn immigration lọ́nà. Ọ̀nà sì ń lò, bàbá yìí náà rí. Bẹ́ẹ̀ àwọn custom wọ́n kóra wọn síbì kan wà lẹ́gbẹ̀ẹ́, kí ló mú wá ẹ̀ṣẹ́ àti mọ gbogbo wọn ṣe ń ṣe yẹn. Oníyàn bẹ́ẹ̀ lè dàrú pé kí la ṣe tí orílẹ̀-èdè wa ṣe rí odò báyìí. So kò sí ẹni tí ó bá ní ẹ̀mí àánú tó jẹ́yàn tí ò ní wo pé kò síbi tẹ́ máa lọ, iṣẹ́ wọn kọ́ máa sọ pé kò síbi tẹ́ máa lọ tó dàbí ilé. Àwọn èèyàn wa bí ọmọbìnrin wa mọ òwe ẹ̀ tí máa pa wọ́n ní àjòjì ẹ̀gúnlé rẹ̀, pé kò sí ibi tẹ́ máa lọ tẹ́ lè gbélé yín dání. Bẹ́ẹ̀ ìyẹn la ṣe ní pé ká wá tún lè ṣe. Òun ló gbé mi wá nǹkan tí mo ti ń ṣe láti kékeré mi. Òun ló mú mi pàdé Abíọ́lá. Òun ló mú mi jáde nílé ìwé gíga University of Lagos. Òun ló gbé mi dá Amẹ́ríkà. Òun ló mú mi dá Sahara Reporters sílẹ̀. Òun ló mú mi ṣe gbogbo nǹkan tí mo ṣe ní ìgbésí ayé. Òun ló mú mi padà wá ní nǹkan bí 2016 tí mo wá dá Sahara Reporters sílẹ̀. Mo fẹ́ dá my foundation tó máa train down wọ́n ṣe ń expose corruption. Ibẹ̀ náà ti wá bá mi àwọn ọ̀gá ọlọ́pàá àtàwọn ẹ̀tọ́ rán láti ìjà àti 2016 tí wọ 17 tí 2019 ní ìjà yẹn ti bẹ̀rẹ̀ pé kán tó mú mi tán jù mí 7 ní 2019 àwọn Buhari. So kò sí bí a ṣe lè ṣe iná mọ̀, kò sí bá a ṣe lè pẹ́ tó ń lo òyìnbó tó bá di àkókò kọ ìlú òyìnbó máa sún yìn. Bẹ́ẹ̀ ni èmi ti lò 20 years, káṣíà sọ pé bí 21 years nísìn nílùú òyìnbó, tàbá yọ 5 years wọ́n mú mi mọ́lẹ̀ sí ìgbà ìkúrò mọ́ ẹ̀. Mo ti ráṣìírí etí mo padà lọ ní máṣírí gan, mo ti padà àwọn tó yẹ pé ìlú òyìnbó ti sún wọn tán sọ pé kálílù wa lè dà ní èmi padà lọ ni màá kẹrù mi màá padà lọ. A ní láti máa sọ yẹn lórí ètò yìí, ẹgbẹ́ yìí náà máa ṣe rí ẹ̀ ilẹ̀ máa ṣe rí bó ṣe. So báwo la ṣe lè ṣe bó ṣe lè dára tí ó fi ẹ̀mí mi lélẹ̀ pé ohunkóhun tí ó bá máa gbà a máa fún náà. So ìtàn mi ò ju bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí kékeré ẹ ṣé púpọ̀. Yorùbá náà ní eléyìí tẹ́ sọ yìí náà yóò ti yọ ọlọ́gbọ́n, yóò ti yọ onímọ̀.
àmọ́ nínú ilé tẹ́ wá ṣe iná ní ti mú un torí pé tòtò ní dídá àti àìdá fún orílẹ̀ Nàìjíríà ní tá à ń sọ̀rọ̀ lórí ẹ rí i pé ẹ̀yin náà sọ pé ẹ bá Awólọ́wọ̀ ẹ jàǹfààní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ Awólọ́wọ̀ ká wá sọ pé lóòótọ́ wọ́n bá wá gba Awólọ́wọ̀ kí Awólọ́wọ̀ ó ṣèjọba láyé ìgbà bó ṣe ṣe ní 1952 sí 1959 nǹkan dáa ṣé ẹ̀yin rò pé ó ṣeéṣe kí Nàìjíríà ó ti ju bí tá a wà lọ lónìí àbí ká ti lọ síwájú àbí ká ti wà lẹ́yìn ilẹ̀ rí sàárín wọn. Ìjọba ní 1979 títí di èkíní náà tó bá jáwó lọ́wọ́ ló wà níjọba wọn nílé ìgbàjọba lọ́wọ́ ẹ̀ ìyẹn ti dájú ìdí ẹ̀ ni pé ìdíwò náà fẹ́ fi gbà ẹni bá gbàjọba lọ́wọ́ ẹ̀ ó gbé kàkà kí ọba ni ìbò ló ti máa fún. ìbò ló ti fẹ́ fún. bẹ́ẹ̀ ni nǹkan tí Awólọ́wọ̀ bá lè sílẹ̀ nípa free education ni ẹ̀tọ́ ká ṣe ìwòsàn àwọn ọmọ tí wọ́n fẹ́ ṣe ilé kan fẹ́ kọ́ àwọn kò sí bí àwọn kìíní ṣe lè gbà tí wọ́n bá gbàjọba yẹn gan wọ́n gbà àwọn nílé gbé ìyẹn jẹ́ ẹ̀kọ́ kìíní tí a rí ń pa Awólọ́wọ̀ ìdí tẹ́ ṣe máa mọ̀ ní pé nígbà tí Awólọ́wọ̀ kú kò sí ẹnu wọn gbogbo ètò fẹnu bú Awólọ́wọ̀ tó ń fẹnu àtẹ́ bá Awólọ́wọ̀ ló lọ ń sunkún bẹ́ẹ̀ pé ó mà ṣe ilẹ̀ ń jẹyọ kò sí èèyàn tí ó dàbí Awólọ́wọ̀ ẹnu ara wọn náà fi sọ nílùú níbi tí wọ́n ti ń ṣòkò Awólọ́wọ̀ kò sínú wọn àtàwọn ọ̀rẹ́ ẹ̀ àtàwọn ọ̀tá ẹ̀ àwọn tó ń bá a lórúkọ jẹ́ gbogbo ló lọ síbẹ̀ tó lọ kó ọ̀rọ̀ wọn jẹ níbi tí wọ́n ti ń ṣe Awólọ́wọ̀ so ká ní Awólọ́wọ̀ ló jẹ́ president Nàìjíríà ní 1979 èmi mọ̀ dájú wípé tí ẹ bá dé any place nílẹ̀ Yorùbá ó sì ṣẹlẹ̀ ní Ondo State tó ń wà lákùnrin last year the only thing tí ó kù ní orúkọ Ṣàgàrí wọn pè ní Ṣàgàrí estate ìtorí Awólọ́wọ̀ ni Awólọ́wọ̀ ló ní mass housing policy pé kó máa kọ́lé fún àwọn mẹ̀kúnnù ló dẹ̀ fà àwọn Jákàndé nǹkan tó ń ṣe lẹ́kọ̀ọ́ ló fọ́ọ̀sì àwọn Ṣàgàrí láti lọ́ọ́ máa kọ́ Ṣàgàrí estate àwọn ayédèrú estate tó ń kọ́ but àmọ́ bó ṣe jẹ́ ayédèrú dé àwọn estate yẹn ṣì wà dì sí ẹ̀yin ẹ máa imagine bẹ́ẹ̀ ni ẹ máa imagine pé láti gba 1983 pé à ń kọ́ estate bí bàbá láti 1979 bí bàbá Jákàndé ṣe ń kọ́ lẹ́kọ̀ọ́ ṣé ẹ mọ bí tí estate yẹn á ti dé sí kò ní sí ẹni lórílẹ̀-èdè ó dẹ̀ wá ṣeéṣe pé àwọn agbọ̀n tàbá ta lọ sórílẹ̀-èdè àwọn Gẹ̀ẹ́sì àní kò lè torí kí ó lé wa káàkiri ṣèbí gbómi sí omi òtó náà la ṣe ń bá ráǹdì ẹni ẹlòmíì àti wọ bí 50 years láti lọ máa ṣàlàyé asylum alọ́ máa gbé yà ẹlòmíì bíbá yà fi ṣe báǹkì ńlẹ̀ alọ́ máa ṣe iṣẹ́ ìgbálẹ̀ ní ìlú òyìnbó ìyà ló fà á tó bá yẹ pé wọ́n láyè ní ó dá mi lójú pé àní síbi tí a wà sí i because tí bàbá Awólọ́wọ̀ fẹ́ ṣe nípa ìlọsíwájú Nàìjíríà gbogbo ẹ̀ ló wà ní ìkọlẹ̀ àwọn tẹ́ bá sì kàwé wọn dì sí ẹ̀ wọ́n ṣàlàyé bí orílẹ̀-èdè ṣe máa ní ìlọsíwájú àmọ́ ó sì máa ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa wọ́n ní ìyà ló ń jẹ́ mo kú pọ̀ mọ́ ẹran kí ni bẹ lára ẹjẹ́ táwọn obìnrin àbáròpọ̀ rẹ̀ ó yẹ gbà lákọ̀ ọ̀hún. ẹ ṣeun bàbá mi Ọmọboriowo ojú òní tì yín mo kí yín lẹ́ẹ̀kan sí àlejò wa níbikíbi tí ẹ ti darapọ̀ mọ́ wa lágbára lọ́wọ́ Olódùmarè ikú ti dèwọ̀ kò ní darapọ̀ mọ́ yín ẹ pé ètò yìí nítorí pé ẹni tí a gbé wá lẹ́ẹ̀kan sí bóyá ẹ̀ṣẹ̀ ń wọlé fẹ̀ẹ̀kan jáde gẹ́gẹ́ fún ipò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ṣẹ̀ẹ̀kan ṣẹ̀ẹ̀mejì àwọn la gbé wá tí gbogbo ayé mọ̀ sí ọ̀gbẹ́ni Sowore ọmọ Ondo Ẹ̀gì òun náà ni wọ́n. Ìbéèrè tí mo ní síbí bàbá mi Sowore ní
àwọn ìgbà kan sẹ́yìn torí mo ti gbìyànjú, mo ti tú orí afẹ́fẹ́, mo ti wò káàkiri. Ẹ kéré ńgbà náà mo rí yín lẹ́yìn Abíọ́lá, kọ́lọ́hún fọ̀run kẹ́ni rí. Mo rí yín nígbà tí nínú fọ́nrán náà ọ̀dọ́ ni yín bẹ̀, ọ̀dọ́ langba, ẹ ń líìdì àwọn kan gbà náà. Mo ti wá fọ́nrán náà bóyá kí n tiẹ̀ fi hàn àwọn èèyàn wa torí pé world media ní jẹ́ bẹ́ẹ̀. Mo tún tọpinpin débì kan tó fi jẹ́ pé lórílẹ̀-èdè Amẹ́ríkà ibẹ̀ làwọn ẹbí yín wà. Mo rí wípé ẹ kọ̀ jálẹ̀, ẹ gbà láti jẹ́ ọmọ ìpínlẹ̀ Amẹ́ríkà tó jẹ́ orílẹ̀-èdè tó lákàkì, ọ̀kan nínú orílẹ̀-èdè tó lákàkì lágbàáyé. Wọ́n wò wípé nígbà téèyàn bá ríru orí ọ̀fẹ́ báyìí, téèyàn sì fi wá ń ṣàfàlà. Kí wá ní ìbéèrè mi ni wípé láti ìgbà pẹ̀lú ohun tẹ́ ẹ wí pẹ̀lú Awólọ́wọ̀ yìí, bàbá Ògúndé, Kútì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè dá ọkọ wọn mọ́ torí àkókò wa kó mọ̀ bá kó apapa mara. Àwọn yìí kan náà, ìjà yìí l'Awólọ́wọ̀ yìí, Abíọ́lá yìí tó jàjàjà lórí orílẹ̀-èdè Nàìjíríà yìí náà. Àwọn ọmọ tí sì ń kú tògótògó tó jẹ́ wípé wọ́n ń bẹ nínú ayé tán ń rìn kiri, tán ti kú sáyé, tẹ́yìn náà sì mọ̀, tán sì ń kú ní ìṣẹ́jú lórílẹ̀-èdè Nàìjíríà, wọ́n wà ń bẹ̀. Mo rántí nígbà táwọn kan jáde ńgbà náà lọ́hùn, nígbà kú ń bẹ́ẹ̀ ni tán fẹ́ lọ pa ọmọkùnrin kan tán pè ní Sunday Igboho mọ́lé, wọ́n wá kó àwọn kan. Ẹ̀yin dẹ̀ lọ bẹ̀, ẹ dẹ̀ lọ ń jà torí wọn pé àwọn ọmọ iṣẹ́ ẹ̀tọ́ wọn ni. Ìbéèrè mi wá ní wípé bẹ́ẹ̀ ó bá tiẹ̀ fẹ́ fẹ̀mí rẹ̀ lélẹ̀ sórí nǹkan kan, ṣé ẹ ò rí wípé ibi tán kọ́ Nàìjíríà lé, ẹ ò rí pé èrì bí èrì ìtọ́ náà fi kọ́ foundation Nàìjíríà ni? Nítorí pé mo rí gbogbo àwọn bàbá tó jù yín lọ, àwọn náà jà ni. Ẹ ò ṣàkíyèsí pé èrì ni wọ́n fi kọ́ foundation ẹ̀ ni? Kí ló dé tẹ́ ẹ wá ń jà lérí nǹkan tó jẹ́ pé wọ́n kọ́ lórí òfurufú? Ìbéèrè mi nìyẹn. Bẹ́ẹ̀ni, ẹ ṣé púpọ̀. A ti sọ yẹn nígbà tí a bẹ̀rẹ̀ ètò yìí pé kí ni ìdí tí mo ṣe ń jà, irú ìjà tí mò ń jà. Ó dẹ̀ ti ṣàlàyé fún yín pé ìjà tí mò ń jà mo ń ṣe ti torí ẹlẹ́yàmẹ̀. Ìjà tí mò ń jà wà fún ọmọ ẹ̀dá láti jẹun, láti gbọ́n orílẹ̀-èdè ibikíbi tí wọ́n bá bá àwọn. Ìdájọ́ ètò yìí lè ní ọ̀pọ̀lọpọ̀ wa gan ni àkí ń ṣe ọmọ Nàìjíríà mọ́, àti fi Nàìjíríà lẹ̀ pátápátá àṣemọ́, àti gba ìlú mìíràn, ẹlòmíì ti gba ètò mìíràn, ẹlòmíì ti gba ẹ̀sìn mìíràn tí ò kí ń ṣe ìṣẹ̀ṣe. Ọ̀pọ̀lọpọ̀ wa tí a jẹ́ ọmọ Yorùbá ló ń ṣe GO, General Overseer Church mí ń ṣe tiwa. Èmi ò bẹ́ anybody jà lórí ohun tí wọ́n gbà sí ẹ̀tọ́ láti ṣe. Ètò tèmi ni pé kó lè dára fún gbogbo ní orílẹ̀-èdè Nàìjíríà. Òótọ́ ni ẹ sọ wípé ìtọ́ ni wọ́n fi kọ́ Nàìjíríà, pé èrè ló máa wo, àbí òye yín? Àmọ́ ó ṣe pàtàkì pé tí wọ́n bá fi ìtọ́ kọ́ Nàìjíríà, tí èrè máa wo, ká sọ fún àwọn aráàlú, láti sọ fún àwọn Nàìjíríà pé bí ẹ̀yin Yorùbá ṣe máa ń pa lówe pé tí a bá ń bẹ́gi, tọmọdé bá ń bẹ́gi, àgbàlagbà á máa wo tó máa ṣubú sí. Òun lẹ́sọ̀ lẹ́ẹ̀kan yẹn, lẹ́sọ̀ lẹ́ẹ̀kan pé nígbà tí wọ́n lọ sílé Sunday Igboho tán lọ kọ́ àwọn ìwà síbẹ̀, èmi nìkan ni mo lọ sí court, gbogbo àwọn DSS wọn kó bọ̀n síwájú court, mo wọlé,
àti mo wọlé bí George yẹn ṣe rí mi bá ọjọ́ yẹn ló grant gbogbo wọn bail bá ṣe kúrò ní court George yẹn tún yí bail ẹ̀ padà ó yẹ kí bẹ́ẹ̀lì 100 million kó cover gbogbo àwọn tó ń mú ni ìgbà tá a máa kúrò ní court torí pé mi ò sí ń bẹ́ẹ̀ mọ́ wá fi ṣe individual níṣojú wa báyìí à ń fetí gbọ́ngbà àti George ń sọ pé gbogbo àwọn tó ń mú yìí o immigrant wọn bail one shorty tàbí 2 shorty for everybody nígbà tí George bá máa bọ́ lúwẹ̀ ó ní pé 2 shorty for individuals tó yẹ kí ló mú mi lọ síbẹ̀ ìwé pé ká lọ jà fún ẹ̀tọ́ àwọn aráàlú náà lóòótọ́ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti kú lórí ọ̀rọ̀ kù Nàìjíríà àmọ́ nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní pé láì tún Nàìjíríà yìí ṣe láì tún ìwà àwọn èèyàn wa ṣe kò síbi kíbi tí ẹ lè sá pamọ́ sí Nàìjíríà wá yín débẹ̀ bí ẹ tẹ̀ dá ìlú tí yín sílẹ̀ àwọn tí Nàìjíríà ń tréní sìn yìí wọ́n wá yín dé ìlú tí yín tó ń bá tabá ní Yorùbá nation léni èmi máa tún sọ again máa ti sọ tipẹ́tipẹ́ àwọn tí Nàìjíríà ti train láti máa pààyàn láti máa gbáyàn lójú láti máa ṣe 419 àwọn ló máa ní ilẹ̀ Yorùbá yẹn torí àwọn náà ní resources wọ́n lè fi jọba àwọn ní wọ́n máa jọba léyìn lórí nítorí pé kí ni ẹ tẹ wo àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ní òfin rí wọn fín Nàìjíríà gan ti wá impose àwọn tó yẹ kó jọba lórí ilẹ̀ Yorùbá wọ́n ti bà ti àṣà Yorùbá jẹ́ ìyẹn nílẹ̀ Yorùbá ni o ẹ wo àwọn tó ń jẹ gọ́vnà nílẹ̀ Yorùbá ṣe bí Yorùbá ni wọ́n àwọn wo ló rányàn tó fẹ́ lọ pa Ìgbòho ẹ rò pé tí gọ́vnà yìí ò bá lọ́wọ́ síbẹ̀ àwọn sójà lè lọ yìnbọn sí ilé Ìgbòho ni ti débi pé wọ́n pa ológbò tó yọjú síta Ọlọ́run ló yọ Ọ̀gbẹ́ni Kòìkí pé kò sí ńbẹ̀ lọ́jọ́ yẹn ó wà lára àwọn tó ń plan àwọn máa padà rẹ̀. Bẹ́ẹ̀ni. Yes tó dùmarè lọ́ra ẹ̀mí wọn àwọn dẹ̀ tí mo kíní àti sọ pé ṣe dá àwọn arábìnrin tá à ń dì pẹ̀lú àwọn tó máa fi lé yín hàn àwọn tó fi lé Ìgbòho mọ̀ hàn ọmọ Yorùbá ni wọn nígbà táwa lọ sí DSS àwọn tó ń kó kọ́kọ́rọ́ sí lọ́wọ́ tó máa ń tì mí mọ́ lé Yorùbá ni wọn àwọn tó jẹ́ báyàwó mi sọ̀rọ̀ Yorùbá ni wọn lọ́yà rọ́ mi kò ń ṣe ní first time tí máa sọ gbogbo tí mo ti ń sọ pé láì yíwà padà láì sí character change láì sí pé a padà sí ọmọlúàbí ẹni bá kàn dá Yorùbá nation lẹ̀ ó kàn dá another nation lẹ̀ tí replication Nigeria kan náà tí mo sọ fún Nnamdi Kanu nígbà mo pàdé ní 2019 tó má padà lọ sí Nigeria àwọn ti fẹ́ kúrò ní Biafra tán báyìí mọ́ àlàyé tẹ́ bá kọ́kọ́ yanjú àwọn tó ń bàlù jẹ́ àtàwọn yan tí ní ọ àtàwọn ti tiwa ní ọ ẹ̀ ń tanra yín ní wọn ò ní jẹ́kẹ́ ní Biafra nation ṣe báwọn náà lọ gbé Kanu padà wá ní Kenya ẹni tó sọ fún nígbà kí má wá sí Nàìjíríà kan máa gbé mi wọ́n wá lọ síbi tó ń gbé ní Kenya wọ́n lè lọ adopt ẹ̀ wọ́n kidnap ẹ̀ ń bọ́ wa láti ìgbà tó ti gbé dé ṣé wọn ò jẹ́ kó mọ̀ nǹkan tó wọ́n á padà wọ́n lọ́n pa àwọn èèyàn wọn ní Southeast. mi sọ ni pé nǹkan tí mi ṣe ń sọ revolution yẹn pé kí revolution kọ́kọ́ ṣẹlẹ̀ but in the process o èmi sọ pé èmi máa tẹ̀lé máa support gbogbo ẹ tó ń jà fún ẹ̀tọ́ tí gbogbo ayé mọ̀ and one of the ẹ̀tọ́ tí ọmọ ènìyàn ní ni pé wọ́n lè sọ pé àwọn fẹ́ ṣe nínú orílẹ̀-èdè tó bá wù wọ́n lè sọ pé àwọn fẹ́ orílẹ̀-èdè tó ń pè ní self-determination ẹ̀tọ́ ẹni gbọ́dọ̀ ní láti ṣe self-determination ìyẹn lẹ́sẹ̀ máa rí mi ní court tí wọ́n bá kó àwọn Yorùbá nation people tí máa jà fún wọ́n kó Igbo náà wá síbẹ̀ máa jà fún because mo ní believe pé self-determination is a fundamental human right then that's my position òun lẹ ṣe rí i pé mo máa ń torí bọ court nígbà táwọn DSS rí mi ń gan court tí ó nígbà kí ni ìwọ tó ń ṣe ìfilẹ̀ kí ló tún wá ń court tó bá gba ẹ̀mú ẹ máa mú mi lọ
because gbogbo ẹ̀tọ́ ni mò ń jà fún. Tó bá ti di lórí ọ̀rọ̀ ẹ̀tọ́ èèyàn, kò sí ẹlẹ́yàmẹ̀yà lọ́rọ̀ tèmi. Bó jẹ́ rú o, bó jẹ́ ọmọ o, màá jà fún ẹ. Bó jẹ́ Jew ni ẹ o, bó jẹ́ Gentile o, màá jà fún ẹ. Ṣóyé yín? Torí pé wọ́n ti bí wa nílẹ̀ Yorùbá. Wọ́n ní pé a kì í ní ìwọ̀fà àbí lọ́wọ́ ká tún lọ gba yàgò lọ́nà. Ṣóyé yín? A ní ti pé ká máa tanra wa jẹ pé wọ́n bá fìyà jẹ Ìgbòho kò ní kàn yín lára, wọ́n á kàn everybody lára. Wọ́n bá fìyà jẹ Kánú kò ní kàn yín lára, ó máa kàn gbogbo everybody lára, because system tó ń fìyà jẹ àwọn èèyàn yẹn central system ni. Ó ní Yorùbá nú, ó ní Hausa nú, ó ní Igbo nú. Bàbá tanra wa jẹ. Ṣóyé yín? Wọ́n lè máa fi ń tàn wá jẹ. Ìgbà tí báwa náà contest election ní last election, Èkó mo wà yìí náà, ó ti wá jẹ nìkan ló bá nílẹ̀ Yorùbá. Pàṣà ìyà lẹ́nu. Ẹ ṣeun, ojú òní tì í, ẹ̀yin ọmọ Yorùbá, etí yín mélòó, ẹ máa gbọ́kàngbọ́kì ọ̀rọ̀ tí ń ṣe ń jábọ́ lẹ́nu àyàkókò Ònàkí. Àwọn kan tiẹ̀ pé tó pọ̀ ti jó Oǹdó ni Sowore ni, bẹ́yìn Oǹdó ṣe máa ń lágídí nù. Bàbá àròpọ̀ rẹ̀ agídí rẹ̀ pọ̀, Sowore ló fi jọ. Mo ní ẹ ṣé mo dúpẹ́. Béèyàn bá tiẹ̀ wá lágídí tí ń fa gidi rẹ̀ tí fi ṣe tó dáa, ṣé ò tó ni? Kẹwàá wò ó nínú struggle tí Omoyele Sowore tó tira rẹ̀ bọ̀ yìí, wọ́n gbẹ̀mí àbúrò rẹ̀ kan nínú struggle yìí, kò sì padà. Ẹ máa dé ìbéèrè mi kejì kí n tó padà sọ́dọ̀ ọmọ tó borí síìtì. Bàbá mi Sowore, bẹ́ẹ̀ bá di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ní ìsìn, ọ̀dọ́ la fẹ́ kó ṣe o, ọ̀dọ́ lè o, ọ̀dọ́ ló lè ṣe o. Ọ̀dọ́ kan ní ń bẹ ní Kogi ń bẹ̀ ń tán wá kí bíi sísì tó bó omi. 80 billion kékeré nu tí wọ́n ṣe ẹ jẹ́ sọ fún mi náà. Tẹ́ ẹ bá dà ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lónìí, kí ni nǹkan méjì tẹ́ ẹ kọ́kọ́ dáwọ́lé tí nǹkan ó sì yí padà? Torí ó nídìí tí mo fi béèrè ìbéèrè yìí o. Kí ni nǹkan méjì pàtó tẹ́ ẹ kọ́kọ́ ṣe? Ẹ jẹ́ kọ́kọ́ dá yín lóhùn lórí ọ̀rọ̀ ọ̀dọ́. Ṣóyé yín? Tẹ́rí ọ̀dọ́ mi rárá. Nítorí èmi ti wà lù yìí ti pẹ́ ní ọdún 5 sẹ́yìn. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ tí wọ́n wà lù yìí sìn, wọn ò ní any plan láti tún lu ìṣà. Àwọn náà fẹ́ jàgbà bí àwọn bàbá àgbàlagbà ẹ ṣe ń jà. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ tí wọ́n wà lù wọn ní ambition fún ìlọsíwájú ara wọn kan. Ọ̀pọ̀lọpọ̀ wọn bí mo ṣe sọ lẹ́nu ọjọ́ mẹ́ta nígbà tí wọ́n fi ọ̀dọ́ kan ṣe president Senegal. Ọ̀pọ̀lọpọ̀ ṣe personal assistant tàbí kán lọ báyọ̀ jí àpótí ìbò gbé, wọn ò ní kankan. Ní plan wọn ara wọn so pé ọjọ́ ọ̀dọ́ omi ìgbé bí wọ́n fẹ́ ṣe ó fẹ́ ìlọsíwájú fún ìlú ẹ̀. Wọ́n ti Yorùbá ṣe pa lówe nìyẹn pé ọmọgọ̀ ìyá ẹ̀ nílùú yìí gbọ́dọ̀ máa tanra wa jẹ. Àwọn nígbà abẹ́ ṣe ààrẹ orílẹ̀-èdè torí pé ajọ́ ọ̀dọ́ nìkan lásán, torí pé a ní làákàyè ni. Bóyá a mọ nǹkan tí ìlú nídìí tí a lè ṣe. Wá béèrè lẹ́ẹ̀kan pé kí ni nǹkan méjì tíyàn fẹ́ ṣe tó máa yí nǹkan padà? Nǹkan tíyàn láti ṣe ju méjì lọ láti yí ìlú padà. Ẹ lè sọ pé méjì kan lẹ fẹ́ ṣe, àmọ́ gbogbo wọn fẹsẹ̀ kanra wọn ni. Tí máa sọ fún yín pé mo fẹ́ yí ètò ìbò padà tí mi ò ní plan fún employment àwọn ọ̀dọ́, ìbò lè ṣe ètò ààbò lè ṣẹlẹ̀. Tí máa sọ fún yín pé máa fi education lẹ̀, máa lọ máa ṣe health, tó yẹ yín. Tí a bá ṣe education, kò sí ẹni tó máa jẹ́ doctor lọ́jọ́ ọ̀la, tó yẹ yín. Tí bá sọ fún yín pé agriculture nìkan ni mo fẹ́ ṣe, tí mi ò ṣọ̀nà débi tí àwọn tó bá ń tó àwọn àgbẹ̀ tó ti ń gbìn nǹkan tó máa ka wọlé,
mo ń tọ́ra mi jẹ ni so aláti ṣe gbogbo nǹkan lẹ́ẹ̀kan náà torí wọ́n fi ọwọ́ yíra wọn ni wọ́n fọwọ́ kówọ́ ni lọ síwájú ìlú wọ́n ṣe nǹkan méjì rárá gbàdá ẹ lè sọ pé fẹ́ san minimum wage but tẹ́ ẹ bá increase the production kí owó ìlú yín kó lè ní value ẹ̀ ń tọ́ra yìí gbogbo ẹ̀ láti ti ṣàlàyé fáwọn èèyàn pé ó ṣeé ṣe nǹkan tó máa ń tà mí tí ọ̀pọ̀lọpọ̀ yóò máa nígbà mí wọn nígbà Sowore lágídí wọ́n ṣe ń sọ fún yín ni pé wọ́n máa ń bí mi wọ́n máa ń tà mí lára pé àwọn nǹkan kéékèèké tó ṣeé ṣe nílùú yìí àwọn nǹkan tó tẹ̀yẹ kí a máa sọ̀rọ̀ ń pa ẹ̀ tí ò kì í ṣeé ṣe ó wà ní nǹkan tó ń tà mí ṣe bọ́mọ Ondo State lèmi àtẹ̀yìn fún odidi ọdún kan l'Ondo State gómìnà wọn kò lè wá síbi iṣẹ́ ara ẹ̀ ò yá ó ti ń kú lọ owó dẹ̀ lánàá owó dẹ̀ ń lọ owó tó yẹ kán fi ṣe ẹ̀kọ́ ṣe lọ́ṣọ́ èmi tí mo wà ń bí ni mo lọ pe meeting tí mo ní a máa ṣe protest ní Ondo kí Tinubu tó sáré sọ pé kí Lucky Ayédatiwa kó máa take over kò ju 2 weeks after that ni wọ́n announce pé gómìnà ti kú tó bá jẹ́ pé a dá sí ni wọ́n ṣe máa hide gómìnà ẹ̀ síbì kan ní wọ́n máa sign ìwé nínú àwọn tó ń pa Ondo State ní ẹ̀ níbi tí wọ́n ti táwọn náà fi ń ṣe àyíníkà àti àyínípadà tó fi ń fọwọ́ lágbá àwọn ará Ondo lójú ẹ máa ń béèrè lọ́gbà tá a dòǹdó sí pé ṣé kò sálágídí náà mọ́ state yìí mọ́ ni táwọn àtọ̀run rìn wá tí wọ́n ń yí yín láyíníkè àti àyínípadà gbogbo ẹ ti wá dojúrú so kò sí nǹkan méjì tí a lè sọ pé ọkàn fẹ́ ṣe ní bá sọ fún yín pé tó bá ṣe nǹkan méjì nǹkan máa change irọ́ ló ń pa ẹ máa rò bí àmàlà ni bó ṣe rò sọ́tún lẹ́ ń rò sósì kí ló lè ẹ mọ̀ ìdí tí mo fi béèrè ìbéèrè yìí bàbá mi Sowore ẹ mọ̀ ìdí tí mo fi béèrè ìdí tí mo fi béèrè ni wípé èmi mọ̀ pé ẹ̀gbọ́n yín dáadáa Tinubu kórìíra ẹ̀ ṣùgbọ́n iṣẹ́ ọwọ́ àwọn olóṣèlú lẹ fẹ́ kò sẹ́ni tẹ́ ẹ kórìíra gbogbo èèyàn ìfẹ́ kan náà kì í ṣe pé bóyá torí pé ẹ ti jọmọ ìlú mi ẹni tí mò ń sọ yìí tí mo mọ Sowore sí ni mò ń sọ Sowore nù Sowore ò pé bóyá ó dìgbà tó o bá lówó lọ́wọ́ ẹnìkan ń bẹ tí wọ́n ń pè ní Fẹ́mi Fálànà ògbóná gbòǹgbò lọ́ọ̀yà ni Sowore ò san kọ́bọ̀ fún rí láti ìgbà tó ti dúró tì í òótọ́ tí Sowore ní ló jẹ́ kó dúró ti Sowore láti kékeré mò ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ ní tí mo sì ń sọ ń pa Sowore yìí mò ń fìdí rẹ̀ múlẹ̀ ká ẹ bá lè mọ̀ pé mò ń mọ tí mò ń sọ Bọ́lá Ahmed Tinubu ńgbà kan rí ó fẹnu ara rẹ̀ sọ pé I don't believe in one Nigeria ó sọ ọ́ di ó sì pẹ̀lú ẹni tó jàjà nàdẹ́kò nígbà tó wá débẹ̀ wọ́n wá gbé ìwé kan lé lọ́wọ́ ẹ máa gbọ́ béèrè mi o ìwé náà ni wọ́n ń pè ní 1999 constitution èmi máa ń pèwé ọ̀ ní ìwé gbẹ̀mígbẹ̀mí wọ́n wá gbélé lọ́wọ́ ọwọ́ abúra pé ìwé tí a gbélé lọ́wọ́ yìí o ohun tó wà nù ẹ̀ ni wọ́n máa ṣe ẹ jọ nígbà tẹ́ ẹ bá dórí àléfà báyìí tán bá gbé ìwé yìí gan pàápàá tán tún gbélé yín lọ́wọ́ ìwé tó jẹ́ pé ológun tẹ́yìn náà sì mọ̀ pé ológun ló gbé e kalẹ̀ ó kàn ní we the people ni nígbà tán bá gbé ìwé ilé yín lọ́wọ́ ṣé ẹ wá lè kẹ̀yìn sí ìwé ọ̀hún ni ṣé kì í ṣe tí ìwé ọ̀hún sọ lẹ́yìn náà ó máa ṣe ni bàbá Sowore èmi ní ìbéèrè tèmi àwọn èèyàn gbàgbọ́ wípé ìdààmú wa nìwé. mo ti ń sọ ti pẹ́ sà pé ìwé 1999 constitution yẹn 1999 constitution yẹn ìwé fàyàwọ́ ni. Fàyàwọ́. And it's one of the things tó jẹ́ pé tí n bá jẹ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nǹkan tí màá kọ́kọ́ mo máa fàwé ẹ̀yà ni pátápátá. ẹ wo ayé èèyàn ẹ bá ń fún láìkì ẹ bá ń fún Sowore láìkì ẹ bá ń pín ayé ò ní pín in lọ́mọdé inú kẹlẹ́ rèé ó Sowore wọ́n fàwé náà ya ni ìwé kábíyèsí. à ń gbọ́ yín. So mo lè ti sọ wípé because bẹ́ẹ̀ ṣe sọ ìwé yẹn ni ò jẹ́ kí Nàìjíríà nílò lọ síwájú
ìwé afanisẹ́yìn kò dẹ̀ ń ṣe kò yẹ ká máa pè ní constitution torí anything tó bá pè ní constitution ó ní láti go through a number of processes. Àwọn aráàlú kọ́kọ́ gbọ́dọ̀ dá constitution lẹ̀, àwọn aráàlú kọ́kọ́ tún gbọ́dọ̀ ratify kan bo ọwọ́ àtẹ lórí ìwé yẹn kó tó lè pè ní constitution. Àwọn military ló fi fàyàwọ́ gbé ìwé ọ̀hún wọlé. Ẹ jẹ́ kí n tú àṣírí kan fún nígbà tí wọ́n swear in 1999 constitution 1999 kò sí wọ́n ti printed ó sì wà ní printer torí wọ́n ṣe wúrúwúrú náà ni so ìwé yẹn wà lára àkọ́tà àkọ́kọ́ máa fàyà torí òun ló fa gbòǹgbò wàhálà ọ̀pọ̀lọpọ̀ tó ṣẹlẹ̀ sí Nàìjíríà yìí òun ni ò jẹ́ ká ní federation tí wọ́n tá à ń sọ pé à practice federal system àmọ́ unitary system of government and practice torí constitution yẹn àwọn ayédèrú constitution ni tẹ́ bá tẹ̀ wọnú constitution yẹn nígbà kan wọ́n rí i pé wọ́n lọ jí kọ́ ni níbòmíì lára ẹ̀ wọ́n jí kọ́ ní Singapore lára constitution wọ́n jí kọ́ ní America ìgbà kankan lọ́ọ̀yà kan rí nínú constitution yẹn pé ibi tó yẹ kán kọ Nàìjíríà sí wọ́n kọ America síbẹ̀ ayédèrú constitution ayé àtọ̀ ni wọ́n gbé síbẹ̀ àwọn dẹ̀ ti ń bèrè lọ́wọ́ wọn pé irú constitution ránù kò sẹ́nu wọn tó lè defend ẹ̀ so ẹ̀ ń gbọ́ lẹ́nu mi mo tún sọ fún yín pé constitution 1999 àwa máa fà á yà bọ́n ṣe ń gbé wa lọ́wọ́ báyìí la máa fà á yà tá a máa dá constitution mìíràn sílẹ̀ constitution táwọn aráàlú bá decide pé ìdí nìyí o tá a fi jíjọ wà pọ̀ ìlọsíwájú tí a fẹ́ ní òun la máa dá sílẹ̀ kò dẹ̀ ní take wa ní more than 1 year láti create another constitution tó máa go through referendum tá a máa certify nínú constitution yẹn aláti fi síbẹ̀ bí àwọn aráàlú ṣe fẹ́ pé tó bá jẹ́ ẹnikẹ́ni wà nínú ìlú tó ń pè Nàìjíríà tí ò fẹ́ ṣe tí ò fẹ́ wà nínú Nàìjíríà mọ́ space àwọn à ń bẹ̀ fún referendum láti fi Nàìjíríà sílẹ̀. bó ṣe yẹ kí ìwé òfin ó jẹ́ ìyẹn gan ló máa jẹ́ kó rí Nàìjíríà pé ẹni tí ò bá fẹ́ lose Nàìjíríà tí ò bá fẹ́ káwọn aráàlú wọn á máa tún ìlú ṣe lọ́nà tó tọ́ àti tó yẹ tó yẹ yín ó ní mo sọ lẹ́nu ọjọ́ mẹ́ta pé ẹ̀fẹ́ Ìgbò ẹ̀fẹ́ kí Ìgbò lọ tó yẹ ṣèbí tí wọn bá nípò níyàwó burúkú sílé àbí ọkọ burúkú sílé tí ò lè padà lọ sílé lọ́mọ tí ò lè tọ́ lórí ẹ̀tẹ̀ ṣe wọ́n á ṣe divorce náà ẹ̀yin kan wọ́n lè máa ní kókó máa lọ kò tí ẹ̀fẹ́ lọ síwájú ẹ̀fẹ́ tó fẹ́ lọ síwájú tirẹ̀ kò ní lọ síwájú tiẹ̀ èmi ń sọ àwọn gbogbo nǹkan tí mò ń sọ kò sí ètò jẹ́ tuntun náà nǹkan tí mò ń sọ ibú ń gbàdá lọ ṣe campaign kò táwa ń sọ ní ìta gbangba ẹ̀ táwọn èèyàn bá sọ pé má sọ bẹ́ẹ̀ àwọn èèyàn máa nígbà nǹkan tí bàbá Awólọ́wọ̀ nǹkan tí jẹ́ kí Awólọ́wọ̀ di president Nàìjíríà ni ó ti ń sọ tọ́jú ṣé ẹ̀yin ò mọ̀ pé àwọn awòràwọ̀ wọ́n wo ìràwọ̀ Awólọ́wọ̀ ni ó sì nǹkan tí Awólọ́wọ̀ sọ jáde lẹ́nu ni ò jẹ́ kó di president wọ́n mọ̀ pé tó bá di president pé ó máa gba ìlú yẹn wọ́n ti rí inú ara wọn ṣé Abíọ́lá sọ bẹ́ẹ̀ ni ṣebí Abíọ́lá ṣebí òwe ló fi di president Nàìjíríà ṣáà máa pòwe ṣé wọn pa ni pẹ̀lú gbogbo òwe tó pa Abíọ́lá ò sọ àṣírí kan tó fẹ́ ṣe Nàìjíríà ẹni wá bí lélẹ̀ yà á fi pòwe wọ́n bí ní ohun win election tán ṣé wọn gba ipò lọ́wọ́ ẹ̀ ṣé wọn padà so ó kú dáa kí ọkú sọ̀tọ̀ kí gbogbo ayé mọbi tó ń lọ náà kẹ máa tún àwọn aráàlú jẹ tẹ máa parọ́ fún wọn pé ẹni ṣe ẹ máa sọ pé ẹ fẹ́ ṣe nǹkan tẹ fẹ́ ṣe ẹ ṣe nǹkan tẹ ẹ ní ẹ fẹ́ ṣe àwọn ń ṣe orúyàn bẹ́ẹ̀. ẹ ṣeun bàbá mi Sowore ojú òní tì yín ẹnìkan bẹ ń bí tí a máa fún ní àdàgbà ètò yìí láti béèrè ìbéèrè lọ́wọ́ yín ẹ ti dọ́gbọ́n fẹnubà orúkọ ẹni ọ̀hún ẹni wọn ìbá ti pa mọ́lé ńgbà tí wọ́n lọ kán Sunday Ìgbòho mọ́lé inú mi sì dùn pé ẹ sọ̀tọ̀ lóòótọ́ pé láàárín àwọn èèyàn mi ni èèyàn ká wà ṣùgbọ́n ìbéèrè kan ń bẹ tí wọ́n ó béèrè lọ́wọ́ yín bóyá ẹ wá lè dáhùn pẹ̀lú ti Kóìkí tí mo pè ń White Lion bẹ́ẹ̀ bá ń bẹ̀ ẹ̀yin mo fẹ́ kẹ́ ẹ béèrè lọ́wọ́ Omoyele Sowore àwọn kan máa ń sọ pé Omoyele Sowore ọmọ Ondo náà ò fi bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ilẹ̀ ṣe Ondo ẹ̀tẹ̀ sọ Ondo lé London ẹ gbàgbé federal ẹ bá wa ṣe state wa yìí dáadáa
ẹ lè ṣe kínní yìí àwọn èèyàn fẹ́ yín ẹ bá wa tóńdó ṣe ẹ gbàgbé federal fáwọn gàdá àti láàwí yìí kí ló wá dé tó jẹ́ federal gan lójú yín wá lè kokoko mọ́ àbẹ́yìn náà ń wo owó epo ni táwọn èèyàn ń pariwo nu o èmi kọ́ mo wí bẹ́ẹ̀ o Koiki béèrè lọ́wọ́ bọ̀dá mi dáadáa Sowore ó yá ọ ṣé ń bẹ́ẹ̀ White Lion. ọ̀dà bí Koiki ò báyìí tí ì sí ń bẹ̀ máa lọ sí ọ̀dọ̀ bàbá mi Ògúnríbidó àwọn ní sẹ́kítìrì tí wọ́n máa ń fi ìkáǹkọ̀ nǹkan ní world media wọ́n ní orin kan ń bẹ tí wọ́n ti rẹ̀ wọ́n wá ní irú orin wo wọ́n lè mi kọ́ ni wọ́n ó kọ́ fún káwọn ó kọ́ kọ́mọ yẹn lé ó gbọ́ fún ara rẹ̀ ó yá bàbá Ògúnríbidó ẹ̀kọ́ orin ọ̀hún ẹ̀kọ́ ajá gbọ́. mo kí yín gbogbo ilé ẹ kú ohun láti ẹ̀kan ó dẹ̀ kí brọ́dà mi Omoyele ó tó ẹ̀ka àtijọ́ tó jọ mẹ́ta ẹ kú iṣẹ́ gidigidi má máa sọ̀rọ̀ ṣùgbọ́n gbogbo alámọ̀ àǹfààní nǹkan tẹ̀ ń ṣe nítorí pé téèyàn bá ń ja ìjà fún àwọn ọ̀dọ́ tó dẹ̀ ń ja ìjà fún orílẹ̀-èdè tó dẹ̀ ń ja ìjà pé kí a má jẹ àwọn èèyàn tó àwọn àmì ọmọlúàbí lára ara àwọn àmì náà nìyẹn inú mi dẹ̀ dùn wípé gbogbo àlàyé tẹ́ ṣe lónìí àti nǹkan táwa báyìí náà ti mọ̀ látẹ̀yìnwá ó jẹ́ ká mọ̀ wípé tó máa ń sọ̀rọ̀ nípa òṣèlú nílùú Nàìjíríà màá gbìyànjú láti sọ àwọn ẹ̀dà ọ̀rọ̀ tí bàbá mi àròpọ̀ eré máa ń sọ tó bá ń sọ̀rọ̀ nípa òṣèlú Nàìjíríà kì í ṣe ọmọ àgbésọ̀rọ̀ lọ́sọ̀kò nítorí pé gbogbo ala rí nǹkan tó ṣẹlẹ̀ ní 79 election gbogbo àlàyé tẹ̀sí láti ẹ̀kọ́ nípa àwọn nǹkan ìbéèrè tí jákèjì tó gbèsè gbogbo ala dẹ̀ rí àwọn àlàyé tí ẹ ṣe fún wa nípa gbogbo àwọn housing estate tí jákèjì tí Shagari federal government tó náà replicate nítorí wọn ti wà Abdulshumu tó jẹ́ minister for housing ní ayé ìgbà yẹn gbogbo ìpínlẹ̀ tó náà gbé nígbà tán rí ìgbésẹ̀ tí jákèjì gbé báwọn náà fẹ́ impress àwọn Lagosians ìgbà yẹn gbogbo àwọn nǹkan yìí ló jẹ́ pé ó káàkiri ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá nípa development adẹ̀rẹ̀ àwọn àmì torí pé kó tó di wípé àwọn Unity Party of Nigeria wọ́n tó dẹ́wọ́ lé wípé àwọn fẹ́ ṣe ìjọba nígbàrà tí wọ́n ti ń ṣe campaign ni wọ́n ti ní about 5 cardinal programs tí wọ́n gbé kalẹ̀ nínú ẹ̀ wọ́n dẹ̀ ń sọ fún àwọn pé nǹkan báyìí la máa gbé ṣe o nǹkan báyìí la máa gbé ṣe o nǹkan báyìí la máa gbé ṣe o free education free medical services infrastructural development low cost housing I think 4 or 5 cardinal programs gbogbo alárí and lẹ́yìn first 4 years as at the end of 1982 gbogbo alárí 1983 gbogbo alárí àwọn kan ribiribi tó jẹ́ pé if the free education tó tilẹ̀ jẹ́ pé àwọn ilé tán kọ́ gbọ́n yẹn substandard ni wọ́n tó jẹ́ pé ní second term wọ́n perfect wọn to be normal international standard school structures. Ara àwọn tó ń jáde nílẹ̀ ìwé yẹn a rí wọn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ni wọ́n lead the WAEC ní the first 5 years set tó jáde ara àwọn ọmọ Lobo State àwọn ni wọ́n ṣe kí ni àwọn ni wọ́n lead the WAEC ìyẹn ni pé kò kí ń ṣe ilé gbogbo náà ń pè ní ẹ̀kọ́. Now mo fi eléyìí mo mú wá sí iwájú yín kẹ́lẹ̀ mọ̀ wípé Ọlọ́run má jẹ́ ká sọ pé à ń chase shadow ìdí àní wípé wọ́n tí ọmọdé bá ṣubú tó bá kọsẹ̀ a máa lọ síwájú ṣùgbọ́n táwọn àgbà bá ṣubú tó bá kẹsẹ̀ á wẹ̀yìn wò pé kí ló hàpọ̀ níbi ni mo ti ń bọ̀ yìí tá a bá wá wọ́n ní lílá tí ń kẹ̀ṣọ́ lọ sóde tá a bá wá wo ìrìn àjò bí Nàìjíríà ṣe rí àti nǹkan tá a báyìí mọ̀ wípé Nàìjíríà ò kì í ṣe orílẹ̀-èdè nítorí wípé àwọn kàbá kan wà tó jẹ́ pé gbogbo àwọn tí wọ́n ń tàn wá tán ṣàwúrú jù àwọn kàbá yẹn tí wọ́n ṣàwúrú jù àwọn kan ló gbé agbára ilé wọn lọ́wọ́ immediately after the civil àwọn young soldiers tó parí ìjọba ń gbà yẹn tó parí ogun gbà yẹn the likes of Abdulsalam Babangida Ọbásanjọ́ Buhari àwọn wọ̀nyí ni wọ́n gbé Nàìjíríà yìí lọ́wọ́ òun ló fi jẹ́ pé láti ìgbà tí Nàìjíríà ti wà
ìjọba Nàìjíríà kúrò ní ọwọ́ àwọn tá à ń sọ̀rọ̀ wọn yìí, àwọn ni wọ́n ń gbìyànjú láti máa fi kíni, láti máa fi àwọn ọgbọ́n àrékèrèkè láti máa fi rúùlù Nàìjíríà, whereas Nigeria is a non-existing nation torí kò kì í ṣe orílẹ̀-èdè. Wọ́n gbọ́dọ̀ nípa kí wọ́n ti ń pè é amalgamation of 1914 to expire in 2019. Tábà kó gba àwọn kan yín papọ̀, tábà padà sí 1979 tí bóyá brother mi àròpọ̀ ẹ̀rẹ́ tó ṣe láàyè wípé mo ní orin kan tí mo lè kọ nítorí pé adìfíṣẹ́ ẹ̀yẹ́ náà nípa wípé Nàìjíríà tó ṣẹlẹ̀ Nàìjíríà torí àwọn tí nígbà tó ń ṣe election 79 tí àwọn LTV8 tán hò sí bàbá wa Wọlé Ṣóyínká gbàyàn àtàwọn ọmọ ìrántí nǹkan tó pe group kan gbàyàn bíi 6 group tán lu ṣẹ̀kẹ̀rẹ̀ tó ń ṣó tán wọ́n ẹ̀kọ́ àwọn yẹn lọ vote lọ pé tábà rántí gbogbo àwọn nǹkan yẹn ẹ mọ̀ wípé Nàìjíríà máa dà it's like we are shedding shadows. Possible Nàìjíríà ò lè kò sí nǹkan mo ṣe rí if your effort had been directed towards pé ó fẹ́ lọ nílọ pẹ́ sọ́dọ̀ sóde ẹ̀ bá mọ̀ pé the effectiveness of your campaign lónìí you will be on the level of my levels of South Africa. Ṣùgbọ́n torí pé àwọn determination yìí. Gẹ́gẹ́ bí ẹ má bínú gẹ́gẹ́ bí àdéhùn tí àgbà Omoyele Sowore ṣe pé a nílò ju wákàtí kan lọ nítorí ọjọ́ mi. Ok, ẹ jẹ́ kí n bèrè ìbéèrè tí mo fẹ́ béèrè. Ok, ó ṣe àwọn àlàyé ọ̀rọ̀ grant nípa ìdá tí ń bọ̀ àti pàápàá wípé ọmọlúàbí tí wọ́n jẹ́ bí ìgbà tá a bá ń sọ ògonu ní ilẹ̀ Yorùbá ni torí pé tí Omoyele Sowore bá wọ Yorùbá nation lónìí ó lè salvage the entire Africa torí pé a mọ̀ pé the name is there, the integrity is there, the talent is there, and the support is there from him. Ṣùgbọ́n téèyàn where you are putting a wrong peg on a wrong hole kò lè mú ayọ̀ kankan jáde. Ó fẹ́ bèrè ní ọwọ́ Omoyele Sowore. Bá a ṣe sọ̀rọ̀ lọ́wọ́ yìí pẹ̀lú àwọn tó mú kádàrá Nàìjíríà lọ́wọ́ pẹ̀lú ìyà tó ń jẹ àwọn èèyàn pé Nàìjíríà lè jẹ́ nǹkan kan pàápàá ní gbogbo àgbáyé ń dìde wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀ ní gbogbo àgbáyé lọ́wọ́lọ́wọ́ sí the world is moving at a sonic race láti jẹ́ nǹkan kan kí la fẹ́ sọ pé Nàìjíríà gbé lọ́wọ́ láti 65 years of independence kí gangan la fẹ́ sọ pé Nàìjíríà jẹ́ lọ́wọ́lọ́wọ́ kí ni ẹ lè sọ pé ó máa jẹ́ ìrètí kan pé Nàìjíríà lè jẹ́ nǹkan kan tó wà jẹ́ pé we are only shedding shadows nípa ọ̀rọ̀ Nàìjíríà pé tí ẹ bá wálé tá a bá jọ gbégbèsè ibẹ̀ gan ni salvation Africa wà òpèlè lọ́wọ́ ẹ ṣàlàyé fún wa. Ẹ ṣe tí kọrin tó ní kẹ́kọ̀ọ́. Now ẹ ṣe bàbá Omoboriowo náà dámọ́ mi lẹ́nu ṣe rántí pé ní 79 election nígbà tí bí bàbá Wọlé Ṣóyínká tó máa ń tọ́jú àwọn kan lọ for election ó wá kọrin pé I love my country I no go lie na inside there I go live and die. If you push me so, I go. If you treat me so, I go treat them so. You push me, I push her. I don't go. I think you remember it. And that was how many years ago? 1979 up to date. How many years is that? Say, I saw you pay Ṣóyínká Baba Ṣóyínká ò nífẹ̀ẹ́ Nigeria. I worked in a point for several years defending Nigeria. Nígbà tí mo was abroad, I was defending Nigeria. Pẹ̀lú kọ́lọ̀ mi ní prime people ayé ìgbà náà lọ́hùn. Now, that's gbogbo nǹkan tá a sọ yìí. Ṣé àṣẹ̀ṣẹ̀ máa Nàìjíríà máa da after so many years of hopelessness in Nigeria and failed expectations by the people? Ẹ bá mi ṣàlàyé. Ẹ ṣe jẹ́rìí ẹ ti béèrè àwọn ìbéèrè lára àwọn ọ̀rọ̀ ìbéèrè yẹn ẹ ti dáhùn ìbéèrè yẹn. Èmi ò sí lára àwọn tó sọ pé Nàìjíríà máa dà. Kò tèmi sọ láti bẹ̀rẹ̀ tí mo dẹ̀ tí ó lè pé èmi ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn níbikíbi tí wọ́n bá wà wọ́n lè ní ìdẹ̀rùn kí ó lè dára fún wọn. Pé kí ọ̀rọ̀ Yorùbá nation tó di yánkanyànkan tí máa wá sórí Yorùbá show àwọn èèyàn ti bú mi Sowore òun ṣọmọ ìmí máa ní pé mi kì í ṣe Yorùbá pé Yorùbá mi yàtọ̀ sí kíní tí kò tó ọ̀gbìn fún mi
èmi ò dẹ̀ dá wọn lóhùn àmọ́ nígbà tí gbẹ̀gẹ́dẹ́ gbiná kedere bẹ̀rẹ̀ wò èmi náà ni mo jáde láti lọ jà fún àwọn èèyàn wa l'Abuja nígbà tí DSS kó wọn àwọn la lọ ja ìjà yẹn torí wọn ní ìgbà ìjà làwọn akíkanjú lógun àbí so Yorùbá nation tí wọ́n dálẹ̀ nígbà yẹn àṣàlàyé yẹn lórí show Mayegun mo ṣe gbogbo àlàyé yẹn gbà yẹn bọ̀dá wọn ò fẹ́ gbọ́dọ̀ sílẹ̀ pé ó ní ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ nígbà yẹn táwa mọ̀ táà ní láti sọ sí nítorí àkókò kò sí ààyè àti àkókò láti sọ gbogbo ọ̀rọ̀ yẹn èmi dẹ̀ ṣàlàyé fún wọn gbà yẹn pé tí Yorùbá nation bá dé point tí Yorùbá jẹ́ president Nàìjíríà kí lè máa ṣe sí kò sẹ́ni tó dá mi lóhùn àmọ́ ńgbà tó ń ṣe inauguration Tinubu àwárí àwọn lára wọn tó ń wọ fìlà Yorùbá nation tó ń wọnú plane tó ń lọ sí inauguration wọ́n gbádùn ara wọn béèrè láyé kan tá a bá ń sọ̀rọ̀ wọn máa bú mi pé tí Yorùbá bá ti débẹ̀ ìdẹ̀rùn á dé àsìkò Yorùbá ló kàn kò sí nǹkan tó ń fi bo àtàn àmọ́ èébò ń so train kọ́dà wàá sọ ní pé ọ̀rọ̀ yẹn dìpù ju pé kakọ̀ sọ pé tá bá ti wọ Yorùbá nation ó ti tán nìyẹn it's not a Yorùbá nation it's a humanity issue ìbí dẹ̀ ń tẹnu mọ́ màá máa sọ lọ́jọ́kọ́jọ́ pé until tí Yorùbá land tó bá lè dí pẹ̀lú àwọn ọmọ àlè tó wà ń bẹ̀ ẹ má bínú pé mo lo language yẹn ẹ má bínú sí mi akọ̀ntọ́ra wa jẹ́ ni pé ẹni tá bá create Yorùbá nation ọkàn máa di Eldorado lórí ọjọ́ kan kò possible ìdẹ́ ni pé àwa tá wà nílùú ìrè tá wà nílùú Yorùbá tá wà ní Lobo nation tẹ́yìn sọ yẹn kò tẹ́ wá sí Lobo mọ́ because bẹ̀ǹdẹ́ ti tú wá yapa bọ́dẹ̀ lè pé lóko torí àwọn Kogi náà ti ń faramọ́ wa ju and part of Kwara náà faramọ́ Yorùbá kò tí mi sọ ni pé tó bá jẹ́ pé ẹ create Yorùbá nation sílẹ̀ Yorùbá nation láti dí pẹ̀lú àwọn Yorùbá betrayers ẹ ṣe ń tọ́ra jẹ́ ní kò ń ṣe logo yẹn àti title yẹn ló mátà character ló mátà focus tèmi ni pé àti Yorùbá Hausa Igbo Ibibio ni o tí wọn ò jẹ́ kí Nàìjíríà ní lọ síwájú wọn jẹ́ káwọn ará wa tó ń gbé bí kan ní lọ síwájú tá a bá kọ́kọ́ dí pẹ̀lú wọn ní center ibi tó ti lágbára yìí tẹ́ bá dá Yorùbá nation lẹ̀ àwọn náà tó wá take over Yorùbá nation mọ́ yín lọ́wọ́ wọ́n á tún sọ yín di ẹrú nínú Yorùbá nation wọ́n á máa lò yín ẹ̀yin tẹ́ wá pera yín Yorùbá nation yẹn gan wọ́n á máa lò yín láti máa ṣe security guard níwájú ilé wọn ẹ̀yin lẹ tún máa ṣọ́ àwọn tí ẹlẹ́njà against tí Yorùbá nation bá wà lẹ́ni tí inú wà ń bẹ̀ tíṣẹ́ bá wà ń bẹ̀ tí gbogbo nǹkan ń lọ yọtọ̀ mi ṣé ẹ̀yin rò pé Hausa máa wò yín ni àbí Igbo máa wò yín tèmi tẹ́lẹ̀ àwọn sọ pé láti dé Yorùbá nation ní o kíní kan but àwọn ọkọ̀ ọ̀rọ̀ yín létí sí i tó ń pè tó ń sọ pa Yorùbá ronú náà tó ní pé ẹ̀yin ti talẹ́ àti ilẹ̀yìn fún wọn ẹ̀yin gan tẹ́ ń pariwo Yorùbá ẹ ti wá di àtọ̀rúnrìn wà nílẹ̀ Yorùbá fúnra yín nítorí kíni ebi àti ìyà ó ti jẹ́ kẹ́lòmíì ta ilé àti ilẹ̀ bàbá àti àṣà bàbá tó yẹ bẹ́ẹ̀ ni tó ó máa ṣe pàtàkì ká ní ìjókòó ká bára wa sọ̀rọ̀ títọ́ ìdí tí mo ṣe ń sọ bẹ́ẹ̀ ni pé ó dà pé àwọn àtàwọn bá wà labroad ó easy fún wa láti sọ pé kí ni Yorùbá nation àti rẹ́dí bọ̀dán tẹ bá wá ti wá sílẹ̀ tẹ bá ti lo 2 weeks ilé ayé wa sùn yín ẹ fẹ́ sá padà lọ it's true because àwọn tẹ fún lówó kan bá yín kọ́lé wọ́n ti kówó yín jẹ àwọn Yorùbá náà ni o àwọn tẹ ní kan bá yín palẹ̀ wọ́n ti kówó Yorùbá man kan kú sílẹ̀ wọ́n pa Yorùbá man kan sí ẹ̀tẹ́kọ̀ Ọ̀yọ́ state ni níbi tí àwọn aráàlú ẹ̀ hate ilẹ̀ Yorùbá dé wọ́n gbé òkú ẹ̀ láti ilẹ̀ Yorùbá wọn lọ sí Amẹ́ríkà bẹ́ẹ̀ni nígbà kan lẹ́kìtì
wọ́n sọ pé àwọn Fúlàní wọ́n ti pa àwọn ọba mẹ́ta o ìjẹ́ ìmọ̀ pé kò ń ṣe Fúlàní ló pa àwọn ọba yẹn àwọn èèyàn wá torí tó gírí ò bàbá lanu aláǹgbá ò lè ráyè wọbẹ̀ àwọn èèyàn wa ló pa àwọn ọba o torí ẹ̀ lẹ́ ṣe gbọ́ tó dẹ̀ ní sórí ẹ̀ ṣe ló ṣe lọlẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti mú gbogbo wọn mi ò sọ pé Fúlàní ò sí lára wọn àmọ́ àwọn tó spearhead iṣẹ́ ibi yẹn gangan àwọn èèyàn àwọn Èkìtì ni wọ́n dárúkọ wọn so kíní yìí bẹ́ẹ̀ ni ó ní the proper analysis tèmi ní pé àti Yorùbá àti Igbo àti Hausa ìyọ̀kan náà ni ẹ̀jẹ̀ kan náà ló ràn lára ẹ̀yìn àwa gan ta travel abroad tó bá sọ fún wa pé you are a black man nínú ń bí wa so kí làwọn fẹ́ wá ṣe ẹlẹ́yàmẹ̀yà ní ìgbà ìfún èmi understand o èmi ò jẹ́ parọ́ fún yín pé ọ̀pọ̀lọpọ̀ ló ń rò wípé bóyá tá a bá tẹ̀ ní state tiwa àmọ́ máa manage resources tiwa bàbá kan accuse mi lẹ́ẹ̀kan pé ṣé owó epo rọ̀bì ni ó fẹ́ mú mi lọ sí federal ta ló lépo Ondo state lépo epo tó wà lóndo state alone ó wà enough láti ràn mọ́ owó Nàìjíríà epo wà lẹ́kọ̀ọ́ yìí Èkó tí a wà epo wà lógùn kí ló ń jẹ́ epo rọ̀bì gold wà ní Ọ̀ṣun state now àbí tó ń wà bẹ́ẹ̀ wọ́n plant gbogbo ẹni àwọn èèyàn wa kò jẹ́ kí wealth wa kó spread ṣé Yorùbá ṣé Hausa ni àwọn gómìnà Èkó ni àbí Hausa ni gómìnà Ondo state àbí Hausa ni gómìnà Ọ̀yọ́ state ni gbogbo ẹ̀rí rúdurùdu ṣé Hausa ní àwọn gómìnà ilẹ̀ Yorùbá ṣe báwọn ọmọ Yorùbá náà ló ń ràn ní gbogbo àwọn state wọ̀nyí tí ẹ kò sínú yín tó lè rán ọmọ yín lọ sí school nílùú yìí tẹ bá lówó tẹ bá tẹ ń gbé Nàìjíríà ẹ rán ọmọ yín lọ sí àwọn ọmọ Yorùbá Benin Republic náà ti ń lọ sí yunifásitì ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá èmi ń lọ ní Togo èmi ń lọ ní Ghana because wọ́n ti báyé yunifásitì jẹ́ nílẹ̀ Yorùbá meanwhile last two this Lagos State University ló ní the best law faculty ní Nigeria láyé State University to have the best law faculty ní Nigeria but àwọn oníwà náà ló dá gbogbo ẹ̀rù lẹ́yìn máa tọ́ra wa jẹ náà àwọn máa ṣe akọ́mọ̀ máa sọ̀rọ̀ bíi pé àwa ti dá Yorùbá lẹ̀ Ọlọ́run àwa dá àwọn Yorùbá tuntun sórílẹ̀-èdè Yorùbá àwọn tó wà ń bẹ̀ àwọn alágbára bẹ̀ wọn ò ní lágbára mú àtúnra wa jẹ ni torí ẹ̀ làwa ṣe ń jà fún revolution because àjẹ́ parọ́ túnra wa jà àti ráṣìírí gbogbo àwọn abẹ̀yìnbẹ́bọjẹ́ ilẹ̀ Yorùbá tí ò bá jáwọ́ ọmọ Yorùbá Abíọ́lá ò ní kúkú tó kú tó bá ń jọmọ Yorùbá Awólọ́wọ̀ ò ní ẹ̀sìn tó ń ṣe fún Awólọ́wọ̀ ṣebí federal airport ń gba iná ṣe ń ṣe àwọn Yorùbá kọ́ ló wá gbé kan send Awólọ́wọ̀ lọ sí ẹ̀wọ̀n ní Calabar ta ló prosecute Awólọ́wọ̀ àwọn èèyàn wa kọ́ ni bẹ́ẹ̀ ni ẹ ṣeun bàbá wọn tiẹ̀ ní láti pé méjìlá kí Júdásì tó jẹ. àwọn nítorí àkókò tí ẹ ti múlẹ̀ pé àkókò yín ti pé báyìí inú mi dùn fún ìbéèrè wá àwọn èèyàn ò jẹ́ kí láìní sinmi o àwọn èèyàn fẹ́ràn yín lọ́pọ̀lọpọ̀ wọ́n ń pè lọ́ọ̀tún lósì ni ẹ jẹ́ ká kàn gba ìpè kan péré. níwà lọ́dọ́ máa padà wá bàbá kan kó sọ̀rọ̀ náwó tó kẹ̀ ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ fún sọ̀rọ̀ wọ́n fẹ́ bèèrè wọ́n ti náwó tó kẹ̀. Yorùbá oníkàtúntò ìkàwé bẹ́ẹ̀ ọmọlúwàbí àdéhùn tá a ṣe náà ni pé a nílò ju wákàtí kan lọ nítorí ọjọ́ mi kábàlẹ̀. bẹ́ẹ̀ni tabasi wò báyìí wákàtí kan wa ti pé gerege. ẹ fún mi lórí ọ̀fẹ́ yẹn láti Brazil ẹjọ́. ó fún wa ní ìṣẹ́jú kan tí bàbá wa Yínká tẹ́ fi béèrè yín tó bá ti ìṣẹ́jú kan a jẹ́ pé màá gba ìbéèrè yẹn kò lé ẹnu yín ni láàrin ìṣẹ́jú kan péré béèrè yẹn ìjọ torí tọ́lọ́run láàrin ìṣẹ́jú kan. ẹ ṣeun mo dúpẹ́ ìbéèrè mi pàápàá lọ sí Sowore ẹ káàbọ̀ sórí ètò yìí Adéyínká láti Brazil àti Yorùbá sí Brazil náà. ìkan náà wà láti àwọn oníwà kúṣẹ́. ìbéèrè mi ó kéré torí mo ti mọ̀ pé ẹ ti wà lẹ́nu ìjàngbara yóò ti pẹ́ kó lè dà láti gba iléèwé
títí di wákà yìí a dẹ̀ rí pé ọ̀rọ̀ mi lọ lórí ọ̀rọ̀ justice principally ní Nàìjíríà mi ò sọ̀rọ̀ nípa Yorùbá nation báyìí pé káàtún pé a ti wà ní Nàìjíríà pé Nàìjíríà yìí ń wà mi ò pé for more than 30 something to 40 years we've been fighting for ẹ ti ń jà fún justice in Nigeria. You've been arrested on several occasions and you've been released. And the time we need military, we face them. Now, only Alagbada, you are facing them. Ìbéèrè mi ni wípé ọ̀nà méjì ló yọ sí o pé ṣé ẹjọ́ mẹ́ta wọ́n gbé ṣúkú wọ́n àsùkọ́ndẹ̀ orípẹ́ ìjà ń bẹ̀ mi ò gbọ́ yín mọ́ o ṣé ń gbọ́ mi. À ń gbọ́ yín sà. Ojúkú àmì sorry orípẹ́ ìjà ń bẹ̀ náà rí gbogbo ẹ̀. Ṣé rí ìbéèrè mi ni wípé ǹjẹ́ Nàìjíríà yìí kọ́kọ́ tẹ̀ ṣe wà yìí bá ṣe jẹ́ gbogbo Nàìjíríà ẹ ká ṣe mọ́lẹ̀ wá sínú sẹ́gbẹ̀ẹ́ kan báyìí ǹjẹ́ ẹ rò wípé tó bá tiẹ̀ múlẹ̀ pé a jẹ́ Nàìjíríà justice tẹ́ ti ń jà fún láti going to 40 years pẹ̀lú àwọn corrupt òfin gbogbo àwọn adájọ́ jìbìtì gbogbo ẹ̀ yìí ǹjẹ́ ẹ rò wípé ní ọjọ́ kan ǹjẹ́ ẹ rò pé Nàìjíríà pé òfin mo fẹ́ ròyìn justice lọ́wọ́ fà á tábà wá sí Nàìjíríà máa ń ṣọ́ra wa ni wọ́n máa àsùkọ́ndì wa gbogbo wa báyìí gbogbo tó jókòó síbẹ̀ yẹn kò ṣètò tó lọ sí Nàìjíríà lásán ní wọn bẹ́ẹ̀ yẹn tí ò ní máa wọ̀nyí máa wọ̀ tún máa wò sí gbogbo àtàwà ní Yorùbá wọ̀ níbíà ǹjẹ́ ẹ rò wípé a lè rí Nàìjíríà tó jẹ́ wípé a máa lọ free a máa bọ̀ free ṣe pé lára wa o lórí justice ṣé ẹ rò pé tọ́lọ́ yìí gan for several years ẹ ti wà lẹ́nu ẹ̀ lè ìbéèrè mi kejì ni wípé mo fẹ́ kẹ́ fi ọ̀rọ̀ kan fi define Tinubu fún wa ẹ ṣeun. ẹ ṣe ṣẹ́ẹ̀rì ẹni tí ó bá fẹ́ kí ìlú òun dáa wọn láti jà fún ni bí tí mo ṣe ń sọ ni pé Brazil tẹ̀yìn wà ìgbà kan náà àwọn èèyàn dúdú èmi àti yín máa ń sọ̀rọ̀ ọ̀rẹ́ ni àwọn méjèèjì àbí ìjẹ́ parọ́ fún a máa parọ́ fún àwọn tí wọ́n ń gbọ́ ètò wa àwọn èèyàn dúdú ò tí ì ní ẹ̀tọ́ tí wọ́n tó tọ́ sí wọn ní Brazil náà wọ́n ń jà lójoojúmọ́ ni àbí. Bẹ́ẹ̀ni. àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ló wà l'Amẹ́ríkà tó bá jẹ́ pé àwọn Martin Luther King bí wọ́n jà ìjà yẹn wọn ò jà títorí pé àwọn náà fẹ́ dọ́là ìlú yẹn wọ́n jà nítorí ọjọ́ ọ̀la àwọn èèyàn wọn ni ẹ wò ó sìn àwọn náà tó wá dẹni tó lọ sí Amẹ́ríkà táwa ń di èèyàn ńlá ń bẹ̀ in fact the only place tá a ti ní lọ síwájú ní ìlú wa tẹ bá kẹrù yìí tẹ bá wọ Amẹ́ríkà lẹ́ni títí next year ẹ̀yin náà ti di èèyàn pàtàkì bẹ wọ UK ẹ ti di èèyàn pàtàkì bẹ wọ anywhere tá a bá dé ìlú yìí nìkan láti já mọ́ ọ̀kan ní ìṣojú àwọn èèyàn wa so alátijà fún ibikíbi tí a bá wà ẹ̀yin gan bẹ ṣe wà ẹ ń jà fún orí olórí mo máa rí nígbà míì àwọn nǹkan yín tẹ́ ń dá sí ọ̀rọ̀ tí ò kàn yín a lè sọ pé ọ̀rọ̀ tí ò kàn yín pa àwọn Brazilians àbí yes torí pé kí ni because of humanity ọ̀rọ̀ Tinubu tẹ́lẹ̀ kì í dá sí máa dá sí Tinubu ò ní anything láti offer Nàìjíríà wá ti ń sọ yẹn tipẹ́tipẹ́ kò sí anything tí bàbá yẹn ní láti offer Nàìjíríà àrà tí wọ́n dá lẹ́kọ̀ọ́ ni wọ́n mú lọ sí Abuja àrà pé ká gbalẹ̀ lọ́wọ́ ọ̀nà kàtà kẹ́ni má ní ká fọwọ́ lágbáyàn lójú wọn náà ṣe l'Abuja díẹ̀ ni àwọn ṣe ń jẹ ìyà iṣẹ́ rí ẹ lè mọ ìyà tó ń lọ ní ibi tí bíkẹ́ tó bá sí Nàìjíríà lórí ètò yóò lè mọ ọkọ̀ náà ń pè ní yá ọ iṣẹ́ rí jẹ́
ó dá pé àwọn CAC ló máa ń kọrin bàbá Omoboriowo pé ìyá kì í ṣomi ọbẹ̀ bàbá má jẹ àjìyà. Ìyá ti di ọkọ soup ní Nàìjíríà pẹ̀lú ẹ̀gúsí pọ̀, ó ti di àròpọ̀ ní jẹ pásáyà. Ìyẹn ni àwọn aráàlú wa máa ń pè ní pé nígbà tí Tinubu bọ̀ ní fẹ́ ṣe renew hope, wọ́n pè ní renew ṣege nísìnyí. Yes, renew ṣege ọdún jẹ ìyà. Ẹ̀dẹ̀ máa mọ̀ nítorí pé tí ìyá bá ti ń jẹ àwọn wa ń bì báyìí, wọ́n á máa bèrè nǹkan ìtọ́jú àti owó lọ́wọ́ yín. Ẹ rí i pé course yẹn máa ti pẹ̀lú ẹ bá wá nǹkan. Exactly. So torí Nigeria economy ó ti di ọ̀kẹ́rẹ́ gorí ìrókò ojú ọdẹ dá ó di ìjọba yẹn, kò sí ìyà ń jẹ àwọn èèyàn, kò sí kò sí nǹkan tí Tinubu ní láti ọfà, kò dẹ̀ sí nǹkan tí Tinubu lè ní láti ọfà. Èmi máa sọ yẹn fún yín lọ́jọ́ kọjọ́ torí àwa mọ gbogbo arrangement on in place. Tẹ́lí last 2 weeks kan náà ṣe dọ́là àti dọ́là wá sí 950. Àwọn fúnra wọn ló push price dọ́là sísàlẹ̀ tó ń rà fúnra wọn wá lọ tún tà lọ́jà. Èyí tó ń pè ní lórúkọ expressway tó ń ṣe ń báyìí, wọ́n kàn fẹ́ connect Dangote refinery pẹ̀lú Èkó Atlantic ní fúnra wọn. So wọn wá láti ṣiṣẹ́ fún yín o, apart from pé ìkọta tó ń gbọ́ lẹ́yìn gan ara bàbá yẹn ò yá, mo lè ti máa ń sọ ti kíní yẹn pé àmọ́ Ọlọ́run ló lẹ̀mí èrò, mo ń ṣe fọ́ọ̀tì, kò sẹ́ni tó lè fi ara ìyá máa fi àbúrò fẹ́nikẹ́ni ṣe ẹ̀sìn tó tí ara ẹ̀ bá yá. Àmọ́ tí ara èèyàn bá yá, ó yàgò lọ́nà fún ẹni tí ìlú lè ní lọ síwájú. Tí bàbá bá ti lọ sí any event báyìí fún 1 week, wá ti lọ lo 2 weeks ní France níbi tí wọ́n ti ń pọ̀mpù bàbá fi táyà kẹ̀kẹ́. Nàìjíríà kàn rí rúdurùdu ní bíi pé wọ́n sọ pé ìlú wà ní autopilot ní Nàìjíríà lọ́wọ́ tá wà yìí. Àárín Nàìjíríà mo wà tí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí, mi ò jẹ́ parọ́ fún yín, ìyà ń jẹ àwọn aráàlú yìí. Ìyà tó ń jẹ wọ́n sì ó ti wá ń di pé àwọn aráàlú ń sọ pé àwọn bá tẹ̀ fẹ́ láìkì kí Buhari ṣe wà around. Ẹbí gbogbo pàṣán tí Buhari fi nà wọ́n yẹn, àwọn èèyàn tún sọ sí pé ìgbà Buhari tún dáa ju eléyìí lọ. Àti wípé ṣẹ́rí ọ̀rọ̀ ibi tọ́rọ̀ Nàìjíríà dé náà, à ń fi ìjọba kan, a máa fi ìjọba kan náà ni bóyá rí láti ilẹ̀ náà nù. Àbámi Sowore kẹ́ tó máa lọ, Yorùbá yẹn wá kí ni àmọ̀ràn tẹ́ ẹ ní? A mọ̀ lè gba ìpè mọ́ torí pé àdéhùn àlùkáwà ní ẹ̀rọ Ọlọ́run ni. Àmọ́ gbogbo bẹ́ẹ̀ ni bàbá Omoboriowo, ẹ jọ̀ọ́ kí ni àmọ̀ràn tí Omoyele Sowore ní fún àwọn ọ̀dọ́ níta ń bẹ̀? Torí ibẹ̀ fẹ́ kí wọ́n bá wọn kásẹ̀ lẹ́ni pé gbogbo ẹ̀yin ẹ̀ tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ wa, ẹ dákun ẹ jẹ́ bá wa sọ́jọ́ ọjọ́ míì torí pé wọ́n tún níbo mi tí wọ́n fẹ́ yà. Àmọ́ kí wọ́n tó lọ, ẹ jẹ́ kó pé ok, a fẹ́ kí àwọn èèyàn wa tí wọ́n jẹ́ àwọn olólùfẹ́ yín, wọ́n fẹ́ mọ àfojúsùn yín, kí ni àfojúsùn yín fún ọjọ́ iwájú gẹ́gẹ́ bí ẹni tẹ́ ń jà fún, torí pé Yorùbá ó lẹ́kùn téèyàn bá ń kàkàn téèyàn ò bá dákẹ́, ó ní a máa padà wá sí fún yàn. Ẹ lẹ́tí sọ pé àfojúsùn ni pé ń tà àmọ́ sí constitution yẹn ọkọ̀ dànù náà, àmọ́ kí ni àfojúsùn yín lọ́jọ́ iwájú? Kí sì ni àmọ̀ràn tí ẹ lè gba ọ̀dọ́ gẹ́gẹ́ yẹn náà ṣe jẹ́ ọ̀dọ́ tó lọ sọ pé àwọn ọ̀dọ́ lórílẹ̀ Nàìjíríà láyé ìsìn yìí wọn à fẹ́ ṣiṣẹ́ ọ̀tọ̀ ni tí wọ́n fẹ́ ṣe, àti àmọ̀ràn fún àwọn ọ̀dọ́ lápapọ̀. Ẹ ṣe púpọ̀. Ẹ̀mọ̀ràn tí mo fẹ́ gbà kó ṣe fún ọ̀dọ́ nìkan, torí kò ṣe ọ̀dọ́ nìkan ni ìyà ń jẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Tàbá ti sọ pé ọ̀dọ́ bíi pé ọ̀dọ́ nìkan ló wà lórílẹ̀-èdè. Àwọn tó ń jìyà ìlú ń sìn gan wọn ń ṣọ̀dọ̀. Àwọn bàbá tó ń ṣiṣẹ́ tí wọ́n rí táyà tí wọ́n rí gàdútì. Ọ̀pọ̀lọpọ̀ ló sì strong tó dẹ̀ kì í ṣọ̀dọ̀. So ìmọ̀ràn mi wà fún gbogbo aráàlú ni pé ẹ̀yin náà ẹ má gba ìyà yìí ti tó. Ṣé wọ́n fi ìyà ṣó bá yín lára mu ni? Ṣé ìyà yìí ń bá yín lára mu ni? Fún àsìkò ti tó kí gbogbo á dìde lẹ́ẹ̀kan náà pé ìyà yìí tó kò bá wa lára mu. Because èmi ò mọ bí mo ṣe lè describe ìyà tó ń jẹ àwọn èèyàn. Mi ò mọ bí mo ṣe lè describe nílẹ̀ Yorùbá, bí mo ṣe lè describe lédè Yorùbá. Àmọ́ ìpàsán yẹn pọ̀. Gbogbo aráàlú ni mo láti gbà ní mọ̀ràn, kò ń ṣọ̀dọ́ nìkan. Ṣùgbọ́n ọ̀dọ́ sì lè sá lọ síbò míì tó máa ní oúnjẹ pa.
but àwọn bàbá tó ti wọ 60, 70 ìbò náà fẹ́ jápa lọ tí tó máa jápa lọ náà tó gbogbo but àsìkò tí kọjá ń sì kí gbogbo èèyàn ti ẹ̀ dìde pé ẹ wà èyí ò bá wa lára mu náà ilé yìí ò ṣe ṣe. It's like Taofik is back. Yes, bó tí mo fẹ́ gbà ó ṣe tó tọ̀ mo fẹ́ gbà fún gbogbo aráàlú àti àwa náà ti sí Nàìjíríà wà ní diaspora kí gbogbo wa náà ká máa sọ̀rọ̀ èyí tó bá lè sọ̀rọ̀ kó máa sọ èyí tó bá lè jà kó máa jà àmọ́ ká má tanra wa jẹ pé bẹ́ẹ̀ ọ̀dọ́ nìkan nìyà ń jẹ gbogbo aráàlú nìyà ń jẹ ẹ̀rẹ̀ mọ̀ pé tó bá ṣe kàn wọ́n lára Nàìjíríà náà ló ń kàn yín lára through Western Union ẹ̀yin náà ṣáà mọ gbogbo àṣírí yẹn. ìrọ̀rùn ẹyẹ ìyàbí adìẹ bá ló kún lọ Nàìjíríà ara ọ̀rọ̀ kún ara adìẹ. ẹ ṣeun sá ẹ jẹ́ ká ké sí Ajia Arakun kí wọ́n dúpẹ́ lọ́wọ́ ẹ ṣeun ìyá wa Ajia. ẹ ṣé mo dúpẹ́ gan gbogbo ilé ẹ̀yin èèyàn mi tí ẹ ti ń bá wa tukọ̀ ètò yìí ẹ ṣé gan bàbá wa Omoyele Sowore ẹ kàn lẹ́ẹ̀gbọ́ Yorùbá tí ń gan dán ó dán dáadáa ju tèmi lọ ẹ gbọ́ Yorùbá gan ẹ ṣé adúpẹ́ lọ́wọ́ yín wípé a pè yín ẹ̀dẹ̀ jẹ́ wa adúpẹ́ lọ́wọ́ yín gan wípé ẹ jẹ́ ọmọlúàbí fún torí Yorùbá gidi ẹ mọ̀ pé ọmọlúàbí ni wá ẹ ṣé ọmọlúàbí a pè yín ẹ jẹ́ wa ìgbà tí ẹ máa dé gangan náà lẹ wọlé kódà ní èní nígbà tí mò ń tẹ́ẹ̀sì wọn gan lọ́tún bèrè pé líǹkì wo làwọn máa fi wọlé adúpẹ́ lọ́wọ́ yín gan Ọlọ́run òde ní báyọ̀ yín jẹ́ gbogbo nǹkan tí ẹ fẹ́ kí ilẹ̀ Yorùbá tẹ fẹ́ gbogbo nǹkan tẹ gbà lérò láti máa gbèjà èèyàn Ọlọ́run ò ní fìyà jẹ yín kò ní fìyà jẹ̀ràn yín ní agbára ti Ọlọ́run lókè ni ọwọ́ yín máa lọ lágbára Ọlọ́run á fún yín ṣe gbogbo àníyàn yín sí ìlú náà Ọlọ́run á jẹ́ kó ṣeé ṣe ẹ ṣé gan adúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé mo dẹ̀ lérò pé tí a bá tún pè yín ẹ jẹ́ wa ní agbára ti Ọlọ́run ẹ ṣeun gan sá adúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé. mo náà dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ fún àwọn tí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin atọ́kùn àti ẹ̀yin tí ẹ mú ètò yìí wá sí orí afẹ́fẹ́ ẹ̀rọ ayélujára lónìí èmi láti promise yín pé lọ́jọ́kọ́jọ́ tí ẹ bá pè mí tí àyè bá ti wà á tún máa fi ọ̀rọ̀ jọmi tó rọrọ̀ lọ mo lè dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ wa torí nǹkan tí ó máa ń múnú èmi dùn nípa àwa ni a máa ń gbọ́ra wa sí àti sáfò tóòtọ́ bá dé a máa ń sọ̀tọ̀ fún àgbà àfihàn yàtọ̀ ẹbí àṣà lọ́jọ́kọ́jọ́ a dẹ̀ ní láti gbára wa. ọmọ ìtara yín sà máa bọ̀rọ̀ yín bọ̀ wọ́n fẹ́ ọmọ ìtẹni tí ó dáadé wọlé lójijì yẹn ni. ok so mo dúpẹ́ lọ́wọ́ yẹ ṣe gan mo dúpẹ́ púpọ̀. ẹ ṣe Yorùbá wọn ní òwú ni kí ajẹran pẹ́ lẹ́nu ṣùgbọ́n òfònà fún òun náà ni kò kí jẹ́ nígbà míì oníyanṣe ọlọ́bẹ̀ṣe ẹ̀yin tí ẹ bá wa jẹ́ náà ẹ kú àìbínú adúpẹ́ ọmọdé ló wà bàlá adúpẹ́ ló gbogbo ẹ̀yin tí ẹ bá wa darapọ̀ mẹ́tò yìí pé a lè gba ìpè torí pé ọjọ́ ti lọ adúpẹ́ yìí pé lágbára Ọlọ́run nígbà tí a bá tún pè wọ́n Recording stopped. láàkókò náà a máa ṣe ní question and answer nígbà náà oníyanṣẹ́ ọlọ́bẹ̀ṣe ẹ̀yin tí ẹ bá wa jẹ́ náà ẹ kú àìbínú níbí yìí òun náà ni a máa fi àdàgbé tòní a máa fi rọ̀ sí títí dìgbà míì tá a tún máa pàdé ire àti àánú náà ni kò máa tò wá lẹ́yìn lọ́jọ́. Welcome to Yoruba Kingdom TV. Kásùn re kásùn láyọ̀ ká mọ̀ sí tójú lójúkú ká mọ̀ torí ẹnìkan kan yín wá pè wá ó dàárọ̀ bí àṣẹ. ẹ ṣé gan ẹ kú dìde o Mr. Sowore. ìjà ìlú lọ. ogun kan bá yín jà ogun. ó ti yá wò ká ìlú àbọ̀ ìjọba Yorùbá Media ìkànnì tó dúró
dúró tán níjà gbára òmìnira ilẹ̀ Yorùbá. Ìwọ́pọ̀ ìjà ìkànnì tó ń tẹnu ọmọ Yorùbá sọ̀rọ̀ òmìnira ilẹ̀ ẹ̀wà. Ìwọ́pọ̀ ìkànnì tó sọ̀rọ̀ sókè òmìnira ìlànà alágbègbè gbogbo. Ìwọ́pọ̀ lórí YouTube, Twitter, Instagram, Facebook àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Thank you.